ló fẹ́ mi? Tẹ̀mí ọlá. Àbúrò rẹ̀ pé abẹ́gi tuntun gan-an. Èmi gan rí ìwọ fílẹ̀. Mo nífẹ̀ẹ́ gan-an. I love you too. Mo ti nífẹ̀ẹ́ jù. Ṣé mo rí pé láìsí orí kò lè sí irun? Tọ́tọ́. Láìsí ara kò lè ṣaṣọ. Láìsí ìwọ orí ló fẹ́ mi. Kò lè sí èmi fúnra mi tí mo dúró. Gbogbo bàbá nínú mi máa ń dùn mí pé I have you with me. Tẹ̀mí ọlá. Àwọn kan fẹ́ sọ fún ẹni pé mo nífẹ̀ẹ́ gan. Ìfẹ́ tí mo ní sí ẹ ga jù àwọn òkè lọ. Tí máa ti rẹ̀ báyìí, ayọ̀ máa ń kún. Èkùrọ́ lálábàákọ́ ẹ̀wà. Ṣé you understand? Wo mi lè fi ẹ́ sílẹ̀ nígbà kan. I love you. But ó kàn jẹ́ pé mo ṣe jẹ́ gbogbo ìgbà tí mo bá ti ń bèrè orúkọ ẹ̀ kó kí n sọ fún mi. Ṣé bí wọ́n ṣàmúrúkọ mi? Kò dáa, ó ń dẹjọ́ ó lè sọ fún mi. Ṣé kò tó ń bẹ̀rẹ̀? Fine. Wọ́n ṣe mọ̀ pé mo nífẹ̀ẹ́. So orúkọ yẹn ń ṣe problem. When it is time, I'll suffer. Really? I promise you. You promise? You promise? I love you! Ìgbà. Tó bá ti ta nǹkan tó fẹ́ ta ẹ̀ tó kó jẹ́ kó fún mi lówó mi ní ṣó ti yí ẹ̀. Máa nọ pa lẹ́nu. Oníléjáwó. Máa nọ pa. Ṣọ́fù. Tó bá ta ìtò ta ìtọ́ tó bá fún mi lówó mi máa sọ etí ẹ̀jẹ̀ máa gbẹ láàrẹ̀. Ọ̀gá mi máa wò ó ti oníléjáwó. Ó wọ́n ṣe máa gbọ̀n nìyẹn rẹ̀ táyọ̀ ló ń jọ. Kọ́ máa ṣeré o. Dáhùn náà wọ́n ní bọ̀ kí ló dé tẹ́yìn ò kí ń gbọ́rọ̀ tètè yín di báyìí lọ láàárọ̀ kùtùkùtù. Ìyá yín bá yín sọ̀rọ̀. èyí tó wà ní school wà ní school èyí wá kalẹ̀ sí bíbá yìí ẹ̀ ń mú bó ẹ̀ ń ta tẹ́tẹ́ ẹ̀ ń mú ọtí ṣé bí wọ́n ti sọ fún yín ní mítì tá a ṣe wípé ẹnìkan kò gbọ́dọ̀ dọ́rọ́ àṣà ìwò bíbá yìí mọ́ kẹ́ bá mú gbó bíbá yìí mọ́ àbí wọ́n sọ bẹ́ẹ̀ fún yín. Ìyá Làbákẹ́ àbí kí ló ti pè yìí. Kí ló ṣe yín tẹ̀ ṣe bálabàlá bíi black and white. Ẹ̀dùn lọ tó ń gbẹ kọ́lé sádùúgbò wa inú ọmọ yín mi ò láyín o. Ọmọ ológo dẹ̀ ni mo gbà á tẹ̀ ń wò yìí. Ológo èjì. Yóò kó yín jẹ ni ò láyín o. Kí lẹ́yìn tó àtẹ̀ jẹ sára tànà. Ẹ wá bíbá ẹ ṣe bẹ́ẹ̀ lọ. Kí ni gbèsè ayé nǹkan fi dáa ju tiwa lọ. Àwọn ọmọ ó yá ọjọ́ kó mọ̀. Ṣé ìgbàgbé ni? Elémosú lọ mọ́ lọ jà. Ọdún mẹ́rin ló kọ́ mọ́ lọ lò níbi tó lọ. Tí ò wálé. Jẹ́ kó mọ̀. Ọmọ fi wá kọ́rọ̀ sọ mi báyìí. Ògo ti wá kò ṣe ògo pé táwọn kan lè fi ṣe kinní o. Ìyàwó mi lélẹ̀. Jẹ́ kó mọ̀. Ó ti bímọ fún mi. Ó ti yé kẹ́kọ̀ọ́ sí ìdànù kẹ́ bá ti ń lọ. Yọ fàdà. Ṣé ní ẹ̀bẹ̀ tẹ̀ tí wọ́n ní báyìí? Ìyàwó mi lélẹ̀ ó ti bímọ fún mi. ọmọ yẹn tí mo kó lọ́wọ́ ẹ̀ ọmọ yẹn tí mo kí lọ́wọ́ ẹ̀ mo ń ká fàáfà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀. Káyọ̀ farapamọ́ jẹ mí ogun ayé mi máa farapamọ́ jẹ mí I'm seriously tired. But you, and I told you, ká tó máa bọ̀ wá ṣe fàájì ní beach.
Money ẹ jẹ́ kí driver mi tẹ̀lé wa. Ẹ̀yin lẹ́ni ká kan jida wa jayé. Now, ta ló fẹ́ drive once. I always love you driving me, my love. Tomorrow we taba dey hotel mama sajara yin ma okay. Ben Jerry. Anyway, ẹ̀yin náà ṣá enjoy ara yín. I had fun, baby. Thank you. Yes, sir. I really enjoyed myself. Thanks for the trip, sir. You see, Shaliwa. Sir. Mo fẹ́ kó bá mi bá ọmọ tó yọ sí sọ̀rọ̀. Okay. Ṣorí nígbà tí mò ń sọ fún, àwa ti dàgbà kọjá ká kan máa parọ́ ń tà lè ṣe. Ẹ̀rọ kẹ́nà jẹ́rí. Love at first sight ni mo ní ṣe. Òun ló fà á tí mo fi ń pè ẹ́ every time. Tí mo fi ń pè ẹ́, tí mo ń pè ẹ́. But now, ṣorí pé true love ni mo ní ṣe báyìí. Màá gba visa fún ẹ̀yin méjèèjì. A tún lọ jáyé Dubai. Tá bá jáyé Dubai tán, tó bá tún yí lórí mi máa gbé yín lọ sí America. Oh my God. Oh, thank you so much. I love you. Ẹ ṣé gan ni sir. Ẹ wò Sherry, Chief, ẹ má worry. Gbogbo nǹkan tẹ́ ti sọ pátápátá ni mo ti gbọ́. Màá dẹ̀ bá ọ̀rẹ́ mi Tóyọ̀sí náà sọ̀rọ̀. Tóyọ̀sí, ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn. Nǹkan tó ń ṣe o. Má play Chief ní play ball o. Wọ́n ṣe tó kò lè má play ben pon play Nigeria ball kò mọ̀ kan tó ṣe kò yẹ kó rí ẹ pé o. Ṣé ti gbọ́? My love, I'm not going anywhere. Èmi bust up mi báyìí. Ẹ wò tí ma fi tán lẹ́nu mi báyìí. My love, tí ni mo ń ṣe lọ́jọ́ kọjọ́. Are you sure? Very sure, my love. O better. Sherry, Chief. Mo fẹ́ fi eléyìí dá yín lójú pé ọ̀rẹ́ mi máa gbórí dúró. Ọ̀rẹ́ mi ò lọ sẹ́ni ìwé ẹ̀. In fact, yes sir. Tẹ́lọ́ pé fẹ́ gbé mi lọ sí Dubai. Ẹ fẹ́ gba visa fún mi, ẹ máa ṣe gbé máa ṣàwó fún mi. She is going nowhere, sir. I want you to be rest assured. I like that. Thank you, sir. My love, ẹ wò kò síbi tí mo lọ, ẹ lè wá lò mí bẹ́ẹ̀. Mo ń bá iṣọ́ tẹ́lẹ̀ Oh, yóò yọ̀ ni, ó ṣe yọ̀ Anyway, ni. shall we move? Hey, shall thank you. Good love. Bí December kẹ́rin tọkọ ẹ lóhùn bọ̀lé tí a rí orúkọ tí ìyá sí bàbá ò sọ bí kí ló dé ohun tó ń sọ kiri àdúgbò nìyẹn gbogbo àwọn àdúgbò ni wọ́n wò mí wọ́n ní orí ọ̀tàrí ọmọ ẹ̀ sí ọmọ ẹ̀ ló wá ṣe lémoṣú ó tún gbọ́ ọmọ dání kí ló dé tọkọ ẹ bá ti wá ní December yìí èmi ò ní gbà fún rárá wàá lọ wọ́kọ̀ mí ni mi ò fẹ́ wà láfẹ́ mi jẹ́jẹ́ mi mo jókòó kí n jẹ̀bi ẹjọ́ Mọ́mí, mọ́mí báwo lè ń ṣe báyìí náà? báwo ni kí n ṣe ṣe. Mo ṣe ti sọ fún yín. Pé kí ni? Ẹ mọ̀ pé ó ti gbàgbé. Ó máa wálé, ó ti sọ fún mi pé December lè yóò níyẹ̀. Ó máa wálé. Kó wálé. Ṣọ́ṣẹ́ ìgbàgbé ni. December ìkẹrin lóde yìí. Tí ò bá ti wálé, tí ò wálé ni mo sọ fún ẹ. Làbákẹ́, wàá lọ wọ́kọ̀ mí ni kó máa ṣe tiẹ̀ kí wọ́n náà máa ṣe tiẹ̀. Ọmọ ló ti ga tó ẹ lórí ìdúró yẹn. Mọ́mí ẹ ní sùúrù. Mọ́mí ẹ ṣe sùúrù. Ó sọ fún mi pé òun ti níwèé, ó máa wálé. Mo ti gbọ́. Ẹyọ kan náà ni o máa tẹnu mọ́. Ó lóun máa wálé, òun máa wálé, òun máa wálé. A ti rí kó wálé. Kí n máa lọ títì kan máa sọ pé orí ìyá yẹn orí ìyá yẹn. Orúkọ tí ìyá àti bàbá tèmi ò sọ mí ẹ jọ̀ọ́. Tẹ́nà láti mo sọ pé kó wá rí mi ńkọ́. Mọ́mí mo ti jíṣẹ́ fún un máa wá. Kó wá rí mi. Kó wá rí mi. Kó wá rí mi. Ogun ayé mi máa ń fara pamọ́ jẹ mí níyà ọ̀rẹ́ ń para wọn nítorí ogun ó ń para wọn nítorí ọ̀la màálù ọmọ ó fi ń ṣẹ́jú wọ́n pa kádàrá náà ọ̀rọ̀ ayé wá dá yìí ayé ooo ogun ayé mi kó má fara pamọ́ jẹ mí níyà Pàdé. Yes, Daddy. Sáwọn tó ń bá mi sọ̀rọ̀ nínú ilé mi. Bẹ́ẹ̀ni sà. Ṣẹ́rí. Ẹnjìnì Akúnlé tí mo sọ fún mi, òun ní kó wà ní Fàájù aluminium new site wa. The guy is very capable, I trust him. So wọ́n dà pé àwọn tó ń bá wọn ṣiṣẹ́ ní Ṣé mi ò sọ fún ẹ irú project tí mo ń ṣe yìí?
ilé pọ̀ ń bẹ bí site ni bí construction tó ń lọ bẹ ilé pọ̀ ń bẹ náà ó mọ iye tó involve ni àwọn ilé máa ti bá gbówó fáwọn ilé wọn á máa gbérò ikú wọn lórí pẹlẹbẹ yìí. Sir, you see, in the history of aluminium roofing sheets, we've made a very good record. Mr. Abode can testify to that, sir. Any problem for the company, sir? Ọ̀gá wa fìtánlẹ̀ ọ̀rọ̀ wo là ń sọ̀rọ̀ ẹ̀ yìí o history kan ni mo di Sir, my boss is a very reputable man in the business. And then after that deliver never regret going to shepherd. Ṣàlàyé. Àti ìkọ́ àpàjù lọ dáadé oríṣiríṣi iṣẹ́ aluminium láti ṣe nǹkan ṣe alákọ̀ọ́kọ́ àti ṣe àwọn big projects lóríṣiríṣi sẹ́yìn. Òun náà ni mo fẹ́ ṣàlàyé náà. Daddy, ṣé tí wàá rí ẹni pé àjẹun kánú lẹ́ẹ̀kan ṣé ní tẹ́yìn bá ti fi lè fún wa lówó ṣẹ́ tí a máa jẹun kánú níbẹ̀ sí a máa yọ. Bẹ́ẹ̀ ni sà. Ẹ máa jẹun kánú owó tèmi lẹ́fẹ̀ẹ́ fi pẹ́nu lá. Èmi mo sọ fún ẹ ṣó ti rí nǹkan tí mò ń try láti ṣe pé kí má gbowó lẹ̀ mi ò fẹ́ pẹ́ ẹ kọ́nù náà ẹ kò wá sí lọ́wọ́ tèmi. Ẹ̀yin àgbà náà lè pa ló lè sọ pé àìjẹun kánú lóko nǹkan lè dé lájà. Okay. Maybe because of body, lórí kọ́ mọ́ mi lòun mo lè mo ṣe tẹ bá mú quotation sí i because of him. So I'm relying on body. The trust I'm passing to you now is because of him. Kì í ṣiṣẹ́ mi ò ṣe aluminium àwọn ẹgbẹ́ títì nǹkan kàbẹ́yà ilé ńlá lélẹ́yìí ilé bíi mẹ́fà pọ̀. Kí ló dé tí wọ́n ń pẹ́nu lá? Àbí ò tí ì gbowó lẹ̀. Dáàdì ni ẹ̀wọ́n jẹ́ kí n sọ fún yín aláìda èèyàn ní o. Yes, mo fèsì yín ọ̀rẹ́. Ẹ̀yin kọ́ ẹranko jáde. Àwọn ẹranko rẹ̀ kó kalẹ̀ báyìí. Ṣé mi ò lè lead this court yẹn ni? Bọ̀dé ọlọ́tẹ̀. Kí ló tí o fẹ́ mú mi dání lọ síbẹ̀? Ẹni bí sì ni mo ti múra tó lẹ́nu. Mo lọ lọ. Ìràwọ̀. Mo fẹ́ lọ jagun fún yín. Mo sọ pé mo lọ sí wọ́n fún ọ̀tún. Ṣé nǹkan ń rọ́gbọ̀ èyí? Kí ló máa ń ṣe ẹ̀gbọ́n ìràwọ̀? Ta ló sọ pé kò jáde ibẹ̀? Ṣé mi kì í ṣèyàn ni? Ẹyọ yẹn náà. Èmi mo fẹ́ gbá front. Wọ́n ló fẹ́ gbá front. Ẹni sọ lójú ogun bóyá. Now get inside. Bó ṣe múra fún ọ bó ṣe sí. Swag ni. Bọ̀dé yá jẹ́ ká máa lọ sójú ogun. Get inside, my friend. Mo wò tó lọ́mọ yín lára yẹn. Ibi lè máa jẹ́ wá pa ni. Daddy, ìbá ní kẹ́ fún wọn ní máa ṣe nínú compound náà. Daddy, ẹ má bínú sá. Èmi feel pé bí o tẹ̀sí bá wọn sọ̀rọ̀ yẹn kò yẹ kẹ́ ẹ pariwo mọ́ wọn, ó yẹ kẹ́ ẹ rọra bá wọn sọ̀rọ̀ ni. Ẹ mọ̀ pé kò lè ṣeé ṣe ká má rí irú wọn ní irú àwọn. Sá? Irú àwọn wo ni wọn? Àwọn tí mo dà pé dáadáa tí mo kọ̀ sí. Ọ̀rọ̀ dá lẹ́nu títí ẹ jàre. Ẹ fílẹ̀. Ọ̀rọ̀ dá lẹ́nu ẹ dáadáa. Advice ló fún mi. Ọmọ mi ò dá pé àbí. Ó rí pé wọ́n fowó tó ẹ̀. Níbo lẹ ti rí rádaràda yìí? Ẹnu tiẹ̀ ló gbọ́rọ̀. How old are you? Sá? Ọmọ ẹ tó ń bá sọ̀rọ̀ ó mọ bó ṣe dàgbà sí. Àṣà wọn tí wọ́n fẹ́ kí n gbéṣẹ́ fún yìí. Ọ̀gá wọn lè nínú ibi òkú mi tí. Ṣé àwọn assistant tẹ ló mú ilé wa. Now look here my friend, get out of my house. Sir? Get out of my house. Are you mad? Get out of my house. Ẹ jọ̀ọ́ ṣé ọmọdé yóò dá pé. Ọ̀rẹ́ ń para wọn nítorí ogun, wọ́n ń para wọn nítorí ọ̀la, màálù ọmọ ó fi ń ṣẹ́jú, wọ́n ń pa kádàrá dà o. Ọ̀rọ̀ ayé wá dá ìwà ayé o. Ọ̀tá ní sọ́lá tààrọ̀, olú 20 years lójú ọ̀nà lórí kó lọ gbá omi wá. Owó yìí mo lọ fi rà. Sọ́mọ̀ pé bí ń pààyàn ni. Tébí máa ń pa yín kọ́ ṣe fún mi lówó ni.
lówó ẹ tún bẹ́ẹ̀ mi kí báyìí rẹ̀ pa àti pure water mo tún lọ báyìí rẹ̀ tún sọ̀rọ̀ sí mi lórí owó mi. tó jí sótìrì tó ti gbé wọlé fọmọ ẹ lọ́rọ̀ sọ. ó ní láìsí lóde àti àbólówó lòtọ́ rẹ̀. sótìrì tó kọ́ọ̀sì. Kọ́lá yóò máa lọ iṣẹ́ fọ́ tiẹ̀ lóòótọ́ òun náà ní pọ́blẹ́mù tiẹ̀ yóò máa lọ alábíẹ́lò ẹ máa lọ. tíjú ẹ mo sì máa ra range rover tí mo máa gbé wánú àdúgbò yìí mo ní fi gbé ẹ. ǹjẹ́ ilé ìrọ̀wọ́ ra range rover tẹ́ máa fi kú. lójú àlá ni ẹ máa lọ dọ̀wọ́ máa lọ. lórí pé fún gàrí síbáyìí ó ti sọ ọ̀rọ̀ tó ju gàrí lọ sí wa. tí ọ̀dà tó mú wá náà ní òtútù yìí tí ó rẹ́ǹtì ẹ̀ ní ẹjọ́ ẹ̀dẹ̀ ni. ìwọ ló fà ayé dẹ̀ ṣe ẹ ni ayúbà dẹ̀ ṣe ẹ Kọ́lá ìwọ ló fà náà àti bíi 2 years nísìnyí tá a ti jáde táàrí iṣẹ́ táàrí kankan gàrí là ń mu bí lébìrà tó bá jẹ́ pé o ti gbà fún ọmọ ẹ̀ ni. ó ló tútù kankan tó nǹkan náà ó bí gàrí dùn la. ó dùn ó máa dùn lẹ́nu ẹ̀wẹ̀ ká ló fẹ́ ní ATM ni bó ṣe wà yẹn àbá ti jẹ́ dànù á ti kọ́ọ̀tì dànù á ti lówó burúkú. ọmọ òní fẹ́ràn sọ. ọmọ mélòó lẹ́yìn ọlọ́kan lẹ́yìn ọlá bẹ́ẹ̀ ni náà òun ti gbà kájọ lọ sí gẹ̀. ṣé wò kí sọkùnrin ó sì lọ fẹ́. rárá obìnrin tó lọmọ yẹn mi ò láìkí ẹ ní spirit mi ò kàn ṣe pẹ̀lú ọmọ yẹn rárá mi ò láìkí rárá. ọmọ o mi ò dẹ̀ lè fẹ́. ọmọ ọ̀la ń sọ yìí. tẹ́lẹ̀ ọlá tó ń sọ náà. ọmọ bẹ̀ta yé máa sùn gbà kó jẹ́ ó lè fọ́mọ ọmọ tó yẹ pọ́ ọmọ lówó ni. pété ayé ẹ rí báyìí náà. kò sí nǹkan tó ṣe ayé mi o ayé tiẹ̀ ló sùn. ayé ò dáa òun dìpẹ́ lórí obìnrin. filẹ̀ ìwọ tó dìpẹ́ lórí obìnrin lájọ́ mu gàrí yìí o ní tó ṣẹlẹ̀ ni pé gàrí ò ní lè bá mú pọ̀ ìgbà tó bá fẹ́ ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni ntọ́rọ̀ wa lẹ́nu tó bá ti lè fẹ́ kò sí wàhálà tó bá ti lè fẹ́ síwọ́nu gàrí. ṣé o mọ̀ pé ọmọ tó gbé gàrí wẹ̀ mí náà mo sọkùn ẹ̀ kó tẹ́ ẹ̀kọ́ ọmọ yẹn náà padà yẹ̀yẹ́ mi náà ni. Kọ́lá kí ló gbọ́ ẹ̀gbọ́n náà. Kọ́lá nà. Kọ́lá pọ̀ Kọ́lá dànù Kọ́lá wọlé Kọ́lá síta náà ìwọ Kọ́lá tó owó ìtì ẹ̀ ń tiẹ̀ tí bá tó rọ́wọ́ ẹbí gàrí màá jà díẹ̀ lórí ayé ṣiṣẹ́ ni. Túnjí. fọ́mọ o fọ́mọ àníkù ọmọdé yẹn olóò má dé yàn o lè má mú gàrí mi pẹ̀lẹ́ mi ṣé ayé ṣiṣẹ́ náà má dá gàrí lé lórí kìí gàrí má dá gàrí lé lórí ayé ṣiṣẹ́ èmi kan padà wọlé sí gàrí. Túnjí. ó yà wọlé nu. mo yà orí ẹ ti dànù má tún padà lórí bàbá ọmọ yẹn máa fọ́ orí ẹ o ṣí eré mọ́tílẹ̀. Túnjí. ọ̀lẹ́ bàbá wo ni ẹ o. ayé ti bàjẹ́ wọ́. ó dẹ̀ sorúkọ ẹ fún mi náà èmi àti àlè máa tẹ̀lé ra wa kiri látọjọ́ yìí kí n má mọ orúkọ ẹ it is wrong. ó dẹ̀ fẹ́ sorúkọ ẹ fún mi I want to know your name please tell me kí gangan lórúkọ ẹ. ó sọ pé ó fẹ́ mọ orúkọ mi. yes. orúkọ tèmi ni AIRI. AIRI. bála mi ṣe lọ ìjọba wá sọ ó dẹ̀ sì wá sùn mo ti gbàwẹ̀ mo ti gbàdúrà nǹkan ò padà change náà kò dẹ̀ kì í ṣe pé mi gangan fúnra mi wá rí ọkùnrin kan pàtó tó ṣetán àti fẹ́ mi sílé gẹ́gẹ́ bí ìyàwó ó dẹ̀ ti sú mi pásítọ̀ Agbanemi náà ń dá lọ èmi ò kéré sí i mo fẹ́ settle down mo fẹ́ lọ́kọ àmọ́ pásítọ̀ ọ̀rọ̀ gbèsè ayé mi tiẹ̀ ti sú mi ó ti sú mi finally ó ti sú mi àfihàn gbàdúrà ò gbà. Bíbélì wípé ẹ̀mí Olúwa a máa wá ohun ìjìnlẹ̀ ṣe fẹ́ gbọ́ àǹtí ẹni tẹ́ ẹ̀ ń rí lójú oorun nìyẹn bẹ́ẹ̀ ẹ̀mí Olúwa sọ fún mi pé ọkọ yín nìyẹn o. ẹni tí mi ò rí ẹni tẹ́ ẹ̀ ń rí lójú oorun gbogbo lọ́kọ mi. bẹ́ẹ̀ ni bá a ṣe fi hàn mí nìyẹn. Yes, who's that? I'm coming. Good afternoon. Afternoon, sir.
Sorry, you're Labake? Yes, I'm Labake. So I'm from Teniola. Teniola? Yeah. Okay. Oh, no problem. There's no problem. Okay. Come here and have your seat. Thank you. Sister Labake? Yes. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Ṣé báyìí ni best friend Teniola? Èmi ni na. Well, ẹ lè má mọ̀ mí, èmi mọ̀ yín dáadáa. And mo ní help yín mo ṣe wá sí ibà. Help me. Yeah. Ṣé èmi tẹ́ ń wò yìí? Èmi la àfẹ́sọ́nà Teniola. Teniola ọ̀rẹ́ mi. Bẹ́ẹ̀ni. She is the love of my life. She is my everything. So, we are good. Kò pé jà wà láàrin wa. Bó ṣe mọ àwọn ọkùnrin. Tá bá ń fẹ́yàn, ọkùnrin wa ò kí ń balẹ̀. Ohun tí mo wá bá yín fún ni pé tẹ́ bá lè bá mi ṣe tí ìfẹ́ mi ò kó lọ́kàn Teniola. Àsìn tí Teniola ò fi mí sílẹ̀. Tá fẹ́ra wa. Màmá jọ yín lójú. I'm telling you, kò sí nǹkan tí mo ní ṣe fún yín. Ó ti dá báyìí. Ẹ má bínú, ẹni ẹ lọ́ọ̀ Teniola. Ẹ dẹ̀ fẹ́ kí báyé bá sọ̀rọ̀. Okay, kò sí wàhálà. Ṣẹ́rí Teniola yẹn, you're very close. Ọ̀rẹ́ àti kékeré lè máa tiẹ̀. Kò dẹ̀ keep anything fún mi. So ẹ má worry. Má báyé bá sọ̀rọ̀. Kẹ́bà lè mú ṣe serious. Tí Teniola bá fẹ́ mi lè fìyà jẹ. Torí mo love ẹ̀ gan. Ẹ wò, ẹ gbà. Yes, owó ló wà mẹ́. Ẹ lè check ẹ̀. Owó? Ẹ kò jọ yín lójú, 100,000 naira ló wà mẹ́. Sister Labake, ẹ tí rẹ anything. Ẹ kì í sọ ọkọ fún yín. Mo máa gbé yín travel. Kò sí ìlú tí mi ní gbé yín lọ. Ẹ jọ̀ọ́, tí n bá rí Teniola, ẹ jọ̀ọ́, kí lorúkọ yín? Ta ni kí n sọ pé ó rán mi sí? Kí lorúkọ yín gbogbo? Orúkọ tèmi ni AIRI. AIRI? Yeah, AIRI. AIRI. Invisible kọ́ ni. That's it. Àwọn tí máa ń pè mí ní Mr. Invisible. But mo prefer kí pè mí ní AIRI. AIRI, okay. AIRI, ẹ wò inú mi dùn pé wá. Ẹ jọ̀ọ́, ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe. Ẹ jókòó, jẹ́ kí n entertain yín. Kò need. Báwo need ẹ jọ̀ọ́? Ṣé lè ní tẹ wá sọ́dọ̀ mi? Mo sọ fún yín pé Teniola mi àti àtidọ́mọ ọ̀yá. A kì í ṣe ọ̀rẹ́ mọ́. Ṣé mo kọ́ tẹ́ máa ṣe? Ẹni ṣáà jókòó, ẹ jẹ́ kí n wọlé lọ. Kí bá yẹn gbé oúnjẹ tó bá fry. Kí fún yín nǹkan tẹ́ máa mú. Ẹ má wọlé, ẹ wo ẹ jókòó dé mi bọ̀. Èmi AIRI. Àkúnlẹ̀ yọ làdáyébá. Adélé ayé tó wò. Ẹ ṣe kọ́ ẹ. AIRI dà. Àkúnlẹ̀ yọ làdáyébá. Adélé ayé tó wò tún kọ́ gbogbo wa. But ẹ̀gbọ́n stop ẹ̀ náà, kí ló ṣe yín náà? Kí ló tẹ̀ ń níta gbogbo níbẹ̀ bí ọmọ ìkéré? Ṣé ọmọ ìkéré ni yín ni? Bye bye to your boyfriend, but bye bye to your daddy. Ẹ wo nǹkan tẹ̀ ń ṣe ń sìn. Tí ẹ̀dí bá dé ní sọ ọmọ abẹ̀rẹ̀ sí máa kígbe lórí. Ṣé ọmọdé ní ẹ̀kọ́ mọ́mọ́ níta everywhere? Ọ̀dẹ́ orí ẹ̀ ti ta àwọn ọmọ láyé. Kí lè ṣe náà? You cannot be doing this all the time. Àgbàlagbà ni yín náà. Bọ̀dé ó ti pọ́nú. Bye bye to your boyfriend. Oh, honestly, I don't even know what to say. Ẹ wọ́n yẹ dá ogbó lérú gbà yín sìn. Kí ló dé tó ń wàásù fún fọ́dẹ̀ rẹ̀? Look at you. Bye bye to your daddy. Bye bye to your popsy.
ló ń ṣe iná ṣáà tún. No, má wàá sọ fún un. Ṣójọ́ ọmọdé ni. Ìràwọ̀. Anyway, má dá lóhùn o. Ṣé báwa la bàjẹ́? Àwa la bàjẹ́ nígbà tó yẹ pé tó bá lítà alẹ̀ tán àwa la máa bá gba. Look here, omi dáadáa jẹ́ sọ kankan fún ẹlẹ́yìn. Lẹ́yìn èní yìí tó o bá gbá gbogbo rubbish tó ṣe sí sitting room yìí, máa ma tiẹ̀ mọ́nu yàrá ẹ̀. No daddy, ẹ má bínú sir, ẹ má worry. Ẹ ṣe mọ̀ pé ẹ ṣe má worry. Máa make sure pé mo clean everything immediately tó bá ti jáde nsìn. Ẹ má bínú sir, ẹ jọ̀ọ́. Bye to your daddy. Ìkànnì, ó ń ṣèkànnì, ìkànnì. Ṣó máa sọ pé òun ò mọ nǹkan tó ń ṣe yìí? Daddy kò tó yẹn sir. Ṣó máa ní òun ò mọ nǹkan tó ń ṣe yìí ni? Ẹ má bínú daddy. Kò tó yẹn sir. Give me that thing tó wà lọ. Ẹ má bínú daddy. Tẹ́ bá gbé ọtí mi lọ wàhálà máa ṣẹlẹ̀. Ẹ má bínú daddy. Sorry sir, ẹ pẹ̀lẹ́. Ẹ rí nǹkan tẹ́ ń kọ́ sínsìn. Bye to your daddy. It's so nice to see you again. Well, you look good. And thanks for coming around. Ita de wa rí yín yìí o. Kí lẹ bá wá o. Mo rí pé kò dá kí obìnrin tó fine bí tiẹ̀ báyìí kó kọnu sí mi tí mo wá fẹ́ rí tí ẹ̀ tẹ̀. Mo padà wá lọ sùn oorun mẹ́ta tọkùnrin máa ń sùn. Mo wá rí pé kí n padà wá bẹ̀. Lóòótọ́ ìtọ́rẹ́ mi Túnjí nítòsí inú ọ̀rọ̀ yẹn ló pọ̀. At least you are okay now. Pé kí ló dé tí mi ò lè torí ẹ̀ ló yẹ kí n wá padà báyìí. But mo rò pé at least obìnrin kò kọnu sí mi. Pé kí mi náà rò pé yọkọ fi ẹ́ ṣe akọ díẹ̀. Nísìnyí mo wá ní kí n wá sọ fún ẹ pé alátẹ́jábálá inú ara ẹ̀ ló ń gbé. Sọ pé ò fẹ́. Mo ní kí wọ́n sọ fún ẹ pé mo ò like ẹ rárá. Kọ́lá. N tẹ́mi àtẹ́jọ́ plan náà mo ti sọ yà àbí n tájọ sọkọ́ nìyẹn. Ìwà ìta ni. O ti Kọ́lá dànù. Meaning what? O ti Kọ́lá sígbó. Ẹ má dá ló ń ṣe rẹ̀. Kò sí plan mi àti ẹ lélẹ́yìí. Ọmọ ẹ̀ Kọ́lá sí sọ́kàwé. Not again. Not again. Tẹ́niọlá, n tí mo fẹ́ sọ fún ẹ ló ti gbọ́ yẹn. Lóòótọ́ wọn ní tí ó wù ní kó jáde. Tí nǹkan tó dáa bá jáde, tí ó bá wù yẹn ńkọ́. Lóòótọ́ fáìlì ọmọbìnrin bọ̀ mi ò like ẹ. Tójí. Kọ́lá. Tójí. Kọ́lá. Yọ ẹ̀yin méjì. Bá mi unlock mọ́tò kí n jáde jàre. Kọ́lá. Ohun tó fẹ́ sọ ni pé like yín gan. Ẹ má wọrí ọ̀rọ̀ ẹ ti yé mi. Ó ti yé yín kẹ̀. Tó bá yá ẹ so gbọ́ mi tó bá yá alátẹnujẹ wàá bá mi lé. Ẹ má bínú ẹ jọ 50k tẹ promise yẹn kọ 50k. Ẹ kó burúkú bọ́ọ̀lù ẹnu mọ́tò mi ń sìn. 20,000. Mo rò kó lórí burúkú ni. Ẹ kó ṣùpọ̀tà mọ́tò mi jọ. 10. Ẹ bọ́ tẹ́kí tó fún yín gbàjú. 5. Ẹ bọ́ lè jọ. Ó ń para wọn nítorí ọ̀la màálù ọmọ ó fi ń ṣẹ́jú wọ́n ń pa kádàrá dà o ọ̀rọ̀ ayé wa dà yìí ayé o ogun ayé mi kó má fara pamọ́ jẹ́ mi níyà ẹgbọ́n ṣẹ́jà alẹ́ jáńtó ẹ̀ sọ̀rọ̀ aláyé ayé màmí. Ọmọ ńlá Bakare báwo ni àkílódé tó ju ẹkọ rẹ lọ́wọ́ báyìí. Tẹ́niọlá, ṣé mo kó o pé ṣe ọ̀rẹ́ gidi? Kí ni mo ṣe? Kí ló ṣe? Ṣé bí wọ́n sọ fún mi pé kò sí anybody nínú life ẹ̀? Yes, nobody. Èmi àti ẹ̀dẹ̀ mọ̀ pé o ò lórí ọkọ. Ọ̀rẹ́ mi má bínú òun ò bú ẹ. Ok, nǹkan tó tẹ̀ tí wá rí èèyàn gan tó tẹ̀ tí wá bẹ̀rẹ̀ pé at least
Èmi àti ṣàlàyé ti sáká. Ó yẹ kó tẹ̀ wá pè mí pa bàbá kẹ́ o báyìí. Mi ò rí ẹ̀yàn kankan tó dẹnu kọ mi. Nobody. Mi ò rí ọkùnrin kankan tó dẹnu kọ mi. I don't know what you are talking about. Wait, Tẹ́ni ẹ̀rù máa ń bà mí. Oh, okay, ó ti jáde lọ síbi kan tó sọ pé mi mò ń ṣe àbí. No. What are you talking about? No. Ó ní mi ò báyàn kankan jáde. Oh, báyàn kankan jáde. No. AIRI ńkọ́? AIRI? Yes. Ṣé wọ́n mú AIRI? Sẹ́ni, AIRI boyfriend ẹ ó wá bá mi nílé. Boyfriend mi wá bá ilé? Yes. Sit down please. Just sit down. AIRI tó sọ pé wá bá ilé yìí jọ describe ẹ fún mi báwo ló ṣe rí? Tẹ́ni, AIRI tó bá mi nílé fat, that guy ó hands gan, ó ní beers. In fact, tó bá rí bóyá rí, ó tún lo face cap. Nǹkan ló gbé. Ó pàbó dúdú. Ó pupa. Ó lo face cap. Ó ní beard. Very handsome. Very handsome. Very, very handsome. But dúnà ẹni tí mi mọ̀ lójú ayé ìràwọ̀ lórúkọ ẹ̀ imbecile dẹ̀ ni arìndín ní báyìí ó wà physically challenged kò wà physically fit but ṣóun ló wá bẹ́ńlé ni àbẹ́ni tó dá pé tó wà okay. Ọ̀rẹ́ mi mo sọ fẹ́ pé èèyàn in fact tó bá rí bóyá hands ṣé àrídí máa ń lo face cap ní ọ̀rẹ́ mi tó bá in fact tó bá rí bọ̀bọ̀ ìmú tún wò pa àwọn akọta tẹ̀ tí ríyàn tó tiẹ̀ ti ṣe kíní gan bó wù pé. dùnà ṣé tí n bá mú ẹ lọ sílé àwọn ìràwọ̀ oṣù ọ̀pọ̀ máa dààmú because ọkọ mi sọ pé ìràwọ̀ lórí arìndín yẹn lórí imbecile yẹn lórí. ọ̀rẹ́ mi ẹni tí mò ń sọ yìí ó tún fún mi ní 100k. mi ò ṣeré náà. ó fún ẹ 100,000 naira. sórí tí mo bá rí ẹni yìí mo mọ̀ ọ́ dákú ẹni tẹ́mi sọ tó fún mi lówó mo mọ̀ jù. ó dá pé lọ́mọ ọkùnrin kó rìn dín. in fact mo like taste ẹ. ẹni tó rí yẹn. adélé ayé tó ojú kan gbogbo wa. Madam Teniola ojú rè. Ojú ti yé gan rè. Ó mà tọjọ́ mẹ́ta. Every time tí bá ti bèrè yín wọ́n máa ní ẹ̀ sí around ẹ̀ fi wà l'Abuja mo ló ga o. That's true. I understand. You know now àdìgbà tẹ́gbọ̀n ti tán ti wà bọ́ ṣe wà. You know I have to manage all the businesses ká tó lọ sí Abuja, Port Harcourt, and we have to make the money ká lè tọ́jú ẹ̀yin ìyàwó wa. I understand. Anyway, the good part is you are making the money. We have to. Thank God for that. I've been now. Oga. I don't know, but who is the beautiful girl? Okay. Ọmọ Làbákẹ́ ni. Ọmọ ẹ̀ ló wà lẹ́gbẹ̀ẹ́. Okay. Ọ̀rẹ́ yín tẹ́ máa ń sọ all the time. Yes. Nice to meet you, madam. Same here. And how are you? Fine, sir. Yes. How far ìràwọ̀ ń kọ́? Kí ló ń ṣe láti nǹkan ń múra lọ́wọ́ kí ló lè tó yìí? Ẹ ti ẹ̀gbọ́n náà tó máa tẹ̀ ní. Àwọn kọ́ máa kàn láwọn kọ́ fẹ́ múra lásán ni. You know what? Ẹ jẹ́ kí n kọ̀ bá yín pé wọ́n jáde. Please do. Thank you so much. Ó ṣàṣọ pé ó dáhùn tó báyìí. Teniola. Ìràwọ̀. Ìyàwó mi. Teniola. Star War. Torí tẹ́ni mo ṣe múra lọ́wọ́. Ó ga jù. Ara tó mú látàárọ̀ náà rè. Ó dẹ̀ nice gan. Tó fọ́. Ìràwọ̀ lọ́mọ láti ilẹ̀. Mo fine gan. Yes so. Star boy pẹ̀lú swag ọmọ láti ilẹ̀. This looks so nice on you. Oya turn jẹ́ kí n wò. Oga, I'll find you. Tálẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí. Ọ̀rẹ́ mi ni ọmọ Làbákẹ́ lórúkọ ẹ̀. Làbákẹ́ àbí ọmọ Làbákẹ́? Yes, Làbákẹ́. Làbákẹ́ lórúkọ ẹ̀. Ẹ káàsán. Báwo ni? I'm fine. Mo ra ẹ̀bùn kékeré kan fún ẹ. Oh, mi gift. Ṣé kí n bá bẹ́ẹ̀ mú wá? Lọ́ba mú wá. Ẹ má ti lọ ẹ máa gbádùn mi fún mi lọ. Àṣìwá bí a ṣe fàájì wa. Ṣé n tó sọ fún pé ni? Teniola, ẹni tí mo rí gangan tó wá bá mi lélẹ̀. Ó dé ṣú ọ̀pọ̀ tó ń sọ.
I'm very sure. Hey. Olórí tó wà bẹ́ẹ̀ ni. Tenola, show me open my deceiver. This is the same guy tó wá bá mi nílé. Ó tún wá bá ẹ ní. AIRI kò gba ayé mi àpamọ́ jẹ́ bí ayé wọ́n ní akíkanjú ọkùnrin AIRI. àkúlẹ̀ ọ̀là dáyébá adélé ayé. mo ti jẹ gbèsè lọ rẹpẹtẹ. irọ́ ni. owó tí mo ní mo ti sá ó ti gbà mọ́lẹ̀ fún mi. àmọ́ máa jayé èmi máa ṣàyè ọ̀rẹ́ mi máa jẹ ayé. kó gba ayé mi máa fara pamọ́ jẹ mí níyà ayé náà. How are you? Ṣé kò sí ojú èyí ó kọ́rẹ́ lọ́wọ́ sọ́mà? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fẹ́ kẹ́ bá mi bá Daddy sọ̀rọ̀. I mean, lórí àwọn small girls tí Daddy ń kó. Ó ti dé level yìí pé àwọn ladies yìí wọ́n máa embarrass me everywhere tó bá ti rí mi. Èmi kò kí n lè rìn ládùúgbò. It's too much just because wọ́n tẹ̀lé popsi mi. Wọ́n dẹ̀ sì feel wípé àwọn lè jù mí lọ something. Ẹ̀yin rẹ̀ wo nǹkan bẹ́ẹ̀ yẹn, ó máa ń bà mí inú jẹ́ every time. Please sir, talk to him. Please, ẹ bá mi bá Daddy sọ̀rọ̀. Can't he stop? Tẹ́lẹ̀lá, wait. No. Má ti dájọ́ náà. Agbẹ́jọ́ ẹnìkan dá ní ọ̀rẹ́ mi. Ṣé bí ọmọ mi ló rojọ́? Bẹ́ẹ̀. Màá gbọ́. Àkọ́kọ́, ó ní àwọn ladies náà ní wọ́n ní ọ̀kẹ́. Ṣé old one ní kí n máa gbé? Ẹlẹ́kejì, when your mother was alive, màmá ẹ̀ kì í jowú. Mi ì mọ bí tí wọ́n ti wá rówó tiẹ̀ báyìí. Ọlọ́run ló máa ní kó má jẹ́ ìyàwó mi. And òun láti careful gidi gan. Because tó bá délé ọkọ, ìwọ̀nba ni owó gbọ́dọ̀ mọ̀. There is something tí àwa Yorùbá máa ń pè ní ìgbónára. Ó tún yàtọ̀ sówó. Tóbìnrin bá ti kúrò lówó tó bá ti bọ́ sí ìgbónára, ó ti turn to something else. So yẹn ò dá mi ò fẹ́ fún yẹn o. Ìgbónára ló ń jẹ́ máṣúmátọ̀. Wọ́n dẹ̀ ní máṣúmátọ̀ obìnrin. Ìnira ló ń kó bọ́kọ. So please ọmọ mi, and more so ayé ti yẹ ọ̀tọ̀, ayé táwọn girlfriends ọ̀tọ̀. Ọmọ mi nìwọ girlfriend làwọn, so kí ló ṣe láti jọra wọn? Don't forget, ṣọlá àwọn ọmọ òde ìsìn tán bá rí ẹ, àwọn náà lè fẹ́ máa prove pé ìyàwó bàbá ẹni, ìyá ẹni ní máa mind wọn, fi wọn sílẹ̀, wọn á kàn rọra lo time mi ì lè fẹ́ lò mí lẹ́yìn màmá ẹ̀. Mo ti promise ẹ, àbí? Wọ́n fẹ́ kó máa fojú step mother wọ wọn ni. Simple. Hey, Chief, I lie. Wọ́n kì í ṣe step mother mi o, Ọlọ́run jẹ́. Ẹ̀yin gangan tí mo tiẹ̀ tún fi ọ̀rọ̀ lọ, analysis yín ó tún stronger ju ti Daddy lọ. Okay, mo give up. Mo ti kú lórí yẹn. Mo ti fẹ́ bí nǹkan lọ́wọ́ yín látọjọ́ yìí. Mo yẹ kí n ti bá Daddy sọ̀rọ̀ ó máa escape mind mi. Ìràwọ̀. Àmọ́ mi. Bẹ́ẹ̀ ni sà. Ṣé táyà ti fẹ́ mi sà? Ṣé twins ni? Twins bíi ti báwo? Wọ́n kò ń dó kan tí mo bí nìyí. Ọ̀tọ̀ bá ní ìràwọ̀ ọ̀tọ̀ lè ṣùpá ìràwọ̀ nìkan ṣoṣo ló dá wà o. Kì í ṣèbejì. Ìràwọ̀ pé méjì. But kí ló dé tó ń béèrè bàbá? No, it's okay. Enjoy your stay, sir. All right. Okay, doctor. Wọ́n pé méjì, sir.
Ṣé wọ́n pè ní táyé lójú ẹ̀rí ni àmọ́ pè kẹ́rin? Ó fẹ́ máa bá yẹ tó ti dèrò ọ̀run ló ń bá jowú ni àbí kí ní ká nítorí. Tí mò ń ṣe torí pé ọkọ̀ níṣẹ́ ìbálẹ̀ torí mi kò jókòó tẹ̀tẹ̀rẹ̀ mo ti jáde sórí ọ̀rọ̀ ìwà àtọ̀pọ̀ ẹ̀ mi ò lè dájú mi lẹ́kí tàbí bọ̀ kó wọ̀ ó nípa bá ṣe pé bẹ́ẹ̀ ló ṣe máa bá ṣùgbọ́n pọ̀ mi ti balẹ̀ ń sìn torí mi tí mo jáde lọ mo ti jẹ́ kó lé mi pé ọkọ̀ ẹ̀ máa dé lóòótọ́ ṣùgbọ́n pé mi náà fi wọ náà lọ́kàn balẹ̀ ń sìn ṣùgbọ́n ó máa dé ó máa dé ó máa dé ó sọ fún pé ó máa dé ó sọ fún pé ó máa mo ti wá gbà kan sí torí ẹni ẹ jẹ́ kó yé mi rí pé kí ló fọkàn mi balẹ̀ ó máa dé. wọ́n mi ṣe ni mo sọ fún yín mo sọ fún ọkọ mi máa wálé ẹ ti wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ máa mi kíní kan tiẹ̀ wá wá sí mi lọ́kàn ṣé mo pé mo ń rò gangan pa tẹ́lẹ̀ ọ̀rẹ́ mi ṣé mo pé ká ní tẹ́lẹ̀ ní ìyá bíi ti yín báyìí bí irú ẹ̀yìn ló ní sáré kiri tẹ́ ẹ̀ sáré lọ nítorí ọ̀rọ̀ tèmi ṣé mo pé ká ní tẹ́lẹ̀ náà ní ìyá kan tó ń sáré kiri nítorí ọ̀rọ̀ ẹ̀ ṣé mo pé ọ̀rọ̀ ayé òní níbẹ̀. àforíjì yẹ máa ṣàánú ẹ ara mi gbà. mọ́pin wọ́n ti wọ́n mọ̀ pé ó yẹ bá tẹ̀lé àsìsì kí ẹ bá mi mú jáde. ọlọ́rọ̀ ló àwọn òjò. ẹ jọ a kò bọ́ ọwọ́ mi lọ́wọ́ gẹ́gẹ́ mi ló jókòó ìkọjá yìí mi. a fi fìlà péré ọjọ́ kan ló ní ìmọ̀ tó bá ti ń dijọ́ kejì báyìí ó ti dológun ni wò ó jọ. mọ́mí ẹ jọ ẹ jọ mọ́mí ẹ wò bí ẹ wò tèmi mọ́ lára ṣé rí tẹ́ni ọlọ́run ò ṣe yàn bẹ́ẹ̀ mo trust ẹ mo understand ọ̀hún lè pè wá lólógùn mọ́mí ẹ jọ ẹ jọ. ayé dáì. ọ̀rẹ́ ń para wọn nítorí owó wọ́n ń para wọn nítorí ọ̀la màá ń lọ ọmọ òun fi ń ṣẹ́jú wọ́n ń pa kádàrá dà wò. Yeah, how are you? As you can see, I'm good. Mo sọ pé ó rude sẹ́, ó bàjẹ́ gan kò mọ̀rọ̀ sọ. Ó stupid gan. As I can see, ojú mi fọ́. Jọ mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni o pé kí ló dé tí ò ṣe fẹ́ kí n fẹ́ bàbá ẹ̀ náà? Excuse me. Tẹ́lá bí kí ló ń pè ẹ́? Jọ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ nínú. Dọ́tọ̀ ọlọ́ ṣe bọ́ ní mọ́mí tẹ̀ ti kú. Ìyá ẹ̀ ti kú mẹ́. Ṣo fẹ́ fẹ́ bàbá ẹ̀ ni? Wọ́n lè yẹ kí bàbá ẹ̀ máa ṣayé ẹ̀ lọ. Àbí kí ni gbogbo rubbish tó ń bá fọ̀ fún wa náà? Ṣo fẹ́ fẹ́ dá di ẹni dá mi lóhùn náà? Àbí o bá ṣe ń biri nìyẹn o, tàtẹ́ ẹni. Ẹ tí mo pẹ́ ti lu ẹ ti lukú dé ó yẹ kẹ́ ti gbé bọ́ọ̀dù. Ṣáà lọ́ni ẹ máa rí ilé ọkọ náà, báà lọ́ni kẹ́ máa rí. Ẹ jọ wọn kó bá yín. Kí ló ń ṣẹlẹ̀ ń bí gangan? Ẹ jọ ẹ yẹ ká ètè mọ̀ báyẹn wò. Pápápá ẹ tẹ̀rù yín jọ kẹ́ balẹ̀ mẹ́rù kẹ́ gbé bọ́ọ̀dù yín kẹ́ kúrò lé. Ó jẹ́ kọ́rẹ́ mi gbádùn ọkọ ẹ̀. Shut up! Wow. My friend, ìwọ gan tó gbé ọ̀rẹ́ wá you are mad. You are going to stupid. Oh, you are really? stupid. Yes. Okay, I can see you guys are here to fight. Ṣo fẹ́ jà ní abára ni? Ṣo fẹ́ jà ní? Iná ni mí ọmọ rárá. Ó ti ya wèrè. I will burn you guys. Máa nú ẹ̀ ṣe léṣe. Oh really? Máa nú ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi sọ fún ẹ. Yétúndé àbí kí ló ń korúkọ tí. Èmi náà rẹ̀ omi ìdúbà ìlọ. Akókò ọ̀rẹ́ mi. Ọmọ tó sẹ́ksì. Òun tẹ̀lé bàbá tí. Oh. That is old enough to be your own father. Excuse me. And you are happy about that. Shut up, I'm not even talking to you now. And as a matter of fact, I am even older than you. O wá tẹ̀lé bàbá irú èmi. Ó yẹ kó lọ fẹ́ bàbá ẹ̀. Èmi ni mo mú bàbá ẹ nínú dùn. Ó yẹ kó lọ fẹ́. I am the one that is making your father happy. There is nothing tẹ́ni wo. Ó ní àwọn tó ti wá tẹ́lẹ̀ pé mat ni wọ́n gbé wá. Ṣé o mọ nǹkan tẹ́mi gbé wá? South gidi. Ọmọ. Ibi tí o máa kú sí lójú. Ibi tó máa kú sí ẹni ò lè kó máa náwó chief. Ṣé ní gbogbo yín?
Èmi mọ̀ pé ẹ wà responsible. Ọjọ́ kó ló gbálẹ̀ ìlú Wrong rẹ̀ ladies ní mo mọ̀ yín. Ẹ̀rí Aristo lẹ́ ń ṣe. Àjáwọ̀ ìbò ṣe rí ìwọ náà ṣe rẹ̀. Wọ́n Aristo yẹn kò bó owó ló dúró nígbà tó aláṣẹ́wó nọ́mbà 1. Àjọ òṣèṣẹ́ ilé ẹ̀kọ́. Àjọ òṣèṣẹ́ ilé ẹ̀kọ́ lọ. I'm responsible. If you guys come closer again in my charity, I make sure I deal with you. And I will call the boys to beat you. What am I knowing? Ẹ bẹ̀ kọ́ sí mo rọ̀ mi lára. Tí bọ́ sí ẹni mo rọ̀ yẹ kí n ti gbá ìsí ẹ̀. Slap me. When I put that way, I will give you move on to this place. Jẹ́ n sọ fún ẹ o tó bá fẹ́ kí n fẹ́ bá ẹ lójú ayé ẹ mo máa fẹ́ lẹ́yìn ẹ. Ìwọ kan ló máa kú tó. Wọ́ Ìwọ kan ló máa kú. Èmi ò níbi tí mo ń lọ o. Owó tó ti jà wèrè. Wọ́n ní ọkọ náà. Oh, bitch. Move out of here. Move out of here. Or I will call the police to arrest you guys. And you guys will be rot in jail. I can promise you will be rot in jail. Move out of here. Move out of here. Move out of here. Aṣẹ́wó. Aṣẹ́wó. Aṣẹ́wó no be work. Idiot. Move your dirty stinky car of this place. Olúwa ṣe rí. Ọ̀rẹ́ ń para wọn nítorí owó, ó ń para wọn nítorí ọ̀la, ìbálò ọmọ ó fi ń ṣẹ́jú, wọ́n ń pa kádàrá dà o. Ọ̀rọ̀ ayé wa dà yìí, ayé o. Ogun ayé mi kó má para pamọ́ jẹ́. I hope you enjoy our service. Of course I enjoy myself. You guys are going to see me again. Thank you so much. I'm going to see you again. Welcome, ma. Daddy, go. I want to daddy, ma. That guy, how long was he on the bike? 3 days ago. Oh, 3 days ago. Yes. Okay, how long more was she? He's checking out already. Check her back. Otilo. Hold this for me. Where is he? AIRI? Where are you? AIRI, what are you doing to me, bye? I know you are somewhere around here. Come on, come on, just come out. Come and face me face to face. Take a sorrow. Take a sorrow. Don't share it. Why don't you make me say me? Come out. Oh, for Daddy. Oh, le Daddy. AIRI, oh, ni le Daddy because you are a coward. Oh, ni le Daddy. Why? Kí ló dé tó ṣe báyìí fún mi? Kí ló dé tó ń bà ayé mi jẹ́? Kí ni mo ṣe fún ẹ tó lè tó báyìí náà? Ládùúrú gbogbo owó tí mo ní, ládùúrú ipò, ládùúrú gbogbo ẹwà tí mo ní. Ó jẹ́ kí n rọ́kọ fẹ́, ó jẹ́ kọ́kùnrin kọ̀ọ̀kan lè ṣọkọ fún mi. Jóná, tó fẹ́ bá tèmi jẹ́ yìí. Wọ́n máa jó sí mi lójú oorun, wọ́n máa jó sí mi nínú spirit. Ó jẹ́ face mi kó jẹ́ kí n mọ̀. Ó bẹ̀rẹ̀ sí ní fún mi ní problem. Ó ní lẹ́yìn mi lára. Why? I mean, why? Tó bá dẹ̀ jẹ́ wípé o ti ṣe tán, o ti rántí pé kémi àti ẹ fẹ́ra wa ni. O dẹ̀ fẹ́ mi náà, AIRI o dẹ̀ jọ. Fẹ́ mi, kúkú fẹ́ mi, jẹ́ ká fẹ́ra wa báyìí. Ìtò fi já mi lábú yìí ò dáa. O tún lọ àbí àsọ̀rẹ́ mi, Làbákẹ́. O kàn fún gbogbo èèyàn ní pressure oríṣiríṣi nípa mi. Why? Kí ni mo ṣe fún ẹ? Tó bá jẹ́ pé òótọ́ ló nífẹ̀ẹ́ mi, ó lè jẹ́ ká kúkú fẹ́ra wa ní sínsìnsìn báyìí. Kí ìgbésí ayé mi tiẹ̀ lè nítumọ̀. Ó ti sú mi, èmi náà
náà fẹ́ settle down mo fẹ́ lọ́kọ. bá fẹ́ rí àtúnṣe sí ọ̀rọ̀ lọ sí ọ̀rẹ́ bàbá ẹ̀ lọ bá ìràwọ̀ lọ gba òrùka tó wà ń bẹ̀ kó mú wá fún mi òrùka tó wà lọ́wọ́ ló mú wá fún mi. òrùka tó wà lọ́wọ́ ìràwọ̀. ọ̀rẹ́ ń para wọn nítorí owó wọ́n ń para wọn nítorí ọ̀la màá lọ́mọ ó fi ń ṣẹ́jú wọ́n ń pa kádàrá dà ó ọ̀rọ̀ ayé wá dà yìí ayé ó. Lẹ́ni ọlá. Ìràwọ̀. Lẹ́ni ọlá. Ọ̀rẹ́ mi àtàtà. Ọkọ̀ fàìsì lóye ojú wa. Really? Thank you. Mo fẹ́ sọ ọkọ̀ fún ẹ. Kò sígbà tó wá síbi tí inú mi ò kí ń dùn. Ṣé gbogbo àwọn tó gbé nílé wòlé ló pọ̀ jù nínú wọn? A ṣe pọ̀ tó yìí. Dáadé mi kò fi bẹ́ẹ̀ gbádùn. Juwari bọ́ọ̀dì kò gbádùn rárá. Ṣé o mọ nǹkan tó máa ń dá mi lọ́rùn pa ẹ̀? You are a big boy. Big boy ni mi? Yes. Àwọn wòlé tó gbé nílé wọn kò big boy ni mi o. Really? Mo sọ fún ọ pé big boy ni with no swag. Oh, yeah. Ó lè lọ kì í ṣe big boy. Ah, má dá wọn lóhùn. Ẹni tó bá sọ pé kì í ṣe big boy ó parọ́ ni. Nítòótọ́. Yes. Big boy with the swag. With the swag? Yes. But nǹkan ẹyọ kan ló kàn fẹ́ bàjẹ́. Mo dẹ̀ máa correct kí ni yẹn ti. Nǹkan kan tó fẹ́ bàjẹ́? Yes. The only thing tó kàn fẹ́ bàjẹ́ ni wípé ṣọ́dọ̀ àwọn big boys wọn kì í lo ẹ̀bù. Any jewelry tó bá máa fi sára báyìí ó ń láti jẹ́ original tó máa wà authentic. Nítòótọ́. Yes. Ṣé ìwọ wá lo nǹkan ẹ̀bù sára ni? Náà ṣùgbọ́n pé ríǹgì yìí ẹ̀bù ni. Ilé tó ń wẹ̀. Ẹ̀bù ni ìjọ kò ń ṣe gold. So mo ti wá wò wípé kí ni mo lè ṣe o láti fi support sweetheart mi. Mo wá lọ ra gold original replica orúkọ tó ń lo ìgangan pé ètò fi ń lo fake yìí kó kàn máa lo original. That's just it. As a matter of fact, look at it. Wow. Yes, 24 karat gold. Gbé original lele. Original ni. Wọ́n gbé pàǹdà lé mi lọ́wọ́ pé kí n máa lo káàkiri àdúgbò. Pàǹdà lele yìí. So baby boy, jẹ́ kí n rọra yọ. Tẹ́mi ọ̀la dúró náà mo fẹ́ kó farabalẹ̀ kó jókòó síbi tó jókòó sí. Tẹ́mi ọ̀la mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ní gbogbo àgbáyé wọ̀ ni mo fẹ́ràn jù. Yes, thank you. Tọ́yìn náà lèmi náà ṣe fẹ́ fún ẹ ní gold ring yìí. Mo ṣe fẹ́ mú yorùká tó wà lọ́wọ́ mi kó wá gbé burúkú yẹn lẹ́nu. Gold lélẹ́yìí gold. Tẹ́mi ọ̀la nígbà tó wọlé sí ìgbà tí mo gbà láì kó jókòó. Ṣé orí àlẹ́kẹ̀ mi bá bí 6 sí 7 tí mo kọ́? Ìwọ fẹ́ tó gbé wá yorùká tí mo sọ pé tó bá lè jọ wedding wà ní máa fún ẹ o. But Tẹ́mi ọ̀la máa sọ ẹni tí ń bẹ̀yìn. Ó ti betray bọ́ọ̀sì tí mo ní fún ẹ. Jẹ́ kí n sọ fún ẹ. Èmi àti àlè máa ṣọ̀rọ̀ ẹ̀ mọ́ ṣùtì gbọ́. Ó gbádùn Tẹ́mi ọ̀la. Tọ́pẹ́ torí ìfẹ́ tó fi ń tọ́ mi jẹ tó ló fẹ́fẹ́ mi ni. Èmi ò lè fọkà mi sílẹ̀ fún ẹ. Tó bá fẹ́ mi máa tó pa mi lé lọ. Ìràwọ̀, ìmọ̀. Ta ló wà ń bẹ̀ yẹn? Ta ló wà ń bẹ̀ yẹn náà? Òun náà tẹ̀ ṣiṣẹ́ ń bí. Àwọn ẹ̀yìn dára nǹkan fún ìyẹn wá kára àwọn òtò délé. àti tẹ́ni ọlá ẹ fẹ́ràn kẹ́ ẹ máa dárìn pẹ̀lú ìyànṣà kò wá lè ṣé rí bọ́dára wọ̀ kẹ́ ẹ ra lé fún wọn ọ̀lẹ́ mọ iye kí ni bọ́dára wọ̀ kan fẹ́ fi kẹ́ ẹ ra mọ́tò fún wọn bọ́dára wọ̀ ni mo àmọ́ kí ni kan ní ṣáà kódà kò ní rán yín púpọ̀ mú ẹ̀kọ́ máa ṣe rí pé ẹmọ kí ni yọ̀ máa mú ìpupa bíi tiwọn yìí kí ni ẹlẹ́rìí dòdò yẹn. Ẹlẹ́rìndòdò orange orange tó fọsàn ṣe. Ọlọ́sàn yẹn ìyẹn kẹ́ ẹ bá ti fún wọn. Ó ti tán.
Thank you, okay? No problem. Thank you so much. Get mi lọ́ra tèmi náà. Okay, ma try. Thank you. Mo rí ẹ náà. Ọ̀rẹ́ ń para wọn nítorí owó, ó ń para wọn nítorí ọ̀la, màá lọ́mọ ó fi ń ṣẹ́jú, wọ́n ń pa kádàrá dà o. Ọ̀rọ̀ ayé wa dà yìí, àìní o. Tẹ́niọlá, ó yẹ lẹ́nu. Kí ni mo ní kó lọ ṣe fún mi? Mo ti try láti gba òrùka ọwọ́ ra wọn. But ó refuse. Ìràwọ̀ sọ pé òun ò lè fi òrùka sílẹ̀. Mo ti try oríṣiríṣi ọ̀nà. Kò work ni. Ó lóun lè forùka sílẹ̀. Ó lóun ò lè forùka sílẹ̀. Ó Tẹ́niọlá, tó o bá ti rí òrùka tó wà lọ́rùn àwọn ọjọ́, this is the last one. Bó ṣe máa bá kù nìyẹn. Ìràwọ̀ bó ṣe máa wà nìyẹn. Jẹ́ kí n sọ fún ọ. Lọ́wọ́ bó ṣe máa yọ lọ́wọ́ ẹ̀. Oh no. What like now? What's the meaning of all this? Oh God! Ọ̀rẹ́ ń para wọn nítorí owó, ó ń para wọn nítorí ọ̀la, màá lọ́mọ ó fi ń ṣẹ́jú, wọ́n ń pa kádàrá dà o. Ọ̀rọ̀ ayé wa dà yìí, àìní o. Ogun ayé mi kó má fara pamọ́ jẹ́. Olórí burúkú bó ṣe gbogbo ìsìn. Ẹ̀gbọ́n, ẹ̀yin ò wo bọ́ọ̀lù. Tí bá wo bọ́ọ̀lù ló kọ ẹ̀ níbẹ̀. Ṣé mi kì í ṣe yàn? Bọ́dé ó gan o. Ní respect o. Kí ló wá kù? Wo ó gan tó fẹ́ràn ọ̀ra. Ṣé màá tẹ́wà nínú ẹgbẹ́? Kí ló wá kù? Ṣé bàbá tiẹ̀ tó jábọ̀ bàbá tẹ́mi kò sọ fún ẹ pé mo jù ẹ lọ? Nígbà tí wọ́n wọlé ṣòdò balẹ̀ kókó bá. Ó yàtọ̀ balẹ̀ kókó bá tó bá fi kórè ìta. Ok, tó bá jẹ́ yẹn ni, màá tẹ́ yín lọ́rùn. Kábíyèsí o. Ọba ń kí ẹ̀ bọ̀. Ṣẹlẹ̀ wa ókè ṣá. Tí bá wọ́n kì í fẹ́ ṣe fún mi. Ìyàwó mi! Tẹ́niọlá ìyàwó mi! You people are having fun. Ìyàwó mi! Ìràwọ̀! Báwo ni? Mo wà ókè. Orí pé mo ń wo bọ́ọ̀lù lọ́wọ́. Ṣé ẹ̀ ń jẹ bọ́ọ̀lù ẹ̀ wò ṣe? In fact, so interesting. You know what? You know me tell you, man, I always take care of because of him. In fact, can't even share any. You know, you always make him happy. Thank you so much. Tẹ́niọlá má dà lóhùn ẹnu ẹ̀ dùn. It's okay. Ẹnu ẹ̀ dùn gidi gan ni. Wo Tẹ́niọlá, bọ̀dé ṣẹ̀ mi gidi gan mo lè dáríjì. Kí ló ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣé ó ṣẹ̀ mí ni? Dáàdi wa ara bá bí ìṣiṣọ́ sọ fún mi. Wọ́n tún ra stadium lánàá tó lọ sanwó ẹ̀pẹ̀ ṣó sọ fún mi. Ó sọ pé ó ṣẹ̀ mí. Actually, mo ti rántí. Kò ń ṣe stadium kan gbọ̀nsẹ̀ mẹ́ta gan ni dáàdi rà. Mẹ́ta ni dáàdi rà. Sori pé ò wúlò fún òru rárá. Fún nǹkan tí wọ́n ṣe ní máa bínú kọ́ nílé. Bẹ́ẹ̀ ni sọ fún mi. Báwo wà ní iṣẹ́ tí fọ́kàn mi lè jẹ? Ẹ̀rù dáríjì. You know what? Since then to this, I think I should just hand over to you. Please do. Àmọ́ bá ṣe múra wa, àmọ́ bá ṣe take care ara wa. Bóyá wọ́n máa rìn káàkiri àdúgbò ni. Ìràwọ̀ mi òyìnbó. Tẹ́niọlá. Mo wà òkè. Mo ti miss ẹ dẹ́ o. Really? Ìràwọ̀, báwo ni gbogbo ara ṣe ń gbóná lẹ́ẹ̀kan tí mo so mọ́ ẹ? Ó dàbẹ̀ pé o ní nǹkan tó tutù kó fi step down. Wo, mo ní ọtí ẹlẹ́rìn dòdò. Orange ni. Tẹ́niọlá, ó bá mi ra kan wá. Yes. Ṣé mi lọ pẹ̀lú bébì? Wà láwọn wá. Ọmọ olówó abẹ́ yẹn. Tẹ́niọlá pẹ̀lú bébì. Ọmọ olówó wá náà. Mo wà níbí o. Àǹtí Tẹ́ni. Ẹ ká sọ, ẹ ká bọ̀, ẹ ara ní bọ̀, ẹ kújọ mẹ́ta. Kí ló dé tẹ̀ ṣe báyìí fún ìràwọ̀? Ìràwọ̀ wà tasty, kò dẹ̀ sẹ́ni tó fún ní drink.
Anyway, má worry. We need very cold drink in the water. Baba mi mú wá. Nga fẹ́ràn jù náà ní ọ̀gá ara bọ̀. Tẹ́lọ̀lá. Ìràwọ̀. Kí ló dé tó bá mi ra bọ̀ láti? Mo ti ṣe kọ́kọ́ mú yẹn lọ́kọ́ fi step down. Because wọ́n mo ṣe how there mo put like more ní temperature and level máa gbóná díẹ̀. O tó bá mú nǹkan tútù lọ tó máa step down, wá calm down. Ọ̀tẹ̀lẹ́rì tòtò. Ọ̀tẹ̀lẹ́rì tòtò. Orange. Lọ́gbà mú glass cup. Tẹ́lọ̀lá. Make it serve sweet at me now. Let me take care of it. Tẹ́lọ̀lá. Darling. Bọ́ọ̀lù ṣe mọ favourite mi. Ìwọ fi gbogbo. Àwọn kan ti jẹ́ ẹ̀sìn yẹn. Mo ìràwọ̀ yẹ kó mọ̀ wípé mo nífẹ̀ẹ́. Thank you. Okay. Yẹ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́. I will do anything for you. Ẹ̀wọ̀n wọ́n tẹ́lẹ̀ fi ń bu ọtí fún mi. Má jẹ́ kó fọwọ́ burúkú yẹn pọ̀ ti fún mi. Àná. Mo ló máa gbé sí mi lẹ́nu. Fúnra mi ni màá serve ẹ. Bẹ́ẹ̀ni. Wọ́n bá kọ́ ni màá gbé pẹ̀jú fún mi. Mo ti ṣe má bínú. Má bínú. Ó máa mú ilé ìsìn so later ó máa mú ilé so ló gbé lòdù sí. Tí bá ní mi ò kú mọ́ kí ló fẹ́ ṣe. Tipẹ́ tí mo ti fẹ́ ìràwọ̀. Kò mú drink ẹ dáadáa ṣó ti gbọ́. Wọ́n mọ̀ yìí. Ìràwọ̀ ti sun owó gbé wọlé èso ti gbọ́ èmi á tún máa rí yín. Báyìí oko owó pé kólókó mọ́roko ìbà ajírodò wọn ò pé kólódò mọ́rodò eruku òde gbòǹgbò òde ẹ̀yin olóde o ẹ̀ wá bùn mí lóde lò. Ṣìfìyànlò ibi awíládé yọ̀rọ̀ kù ṣe. Ó donírègbèrè gbẹ́gun bá ti bọ́ọ̀nù aṣọ ìpawò kọlọ́bù ẹnu báyìí la fi wúre fúnra ẹni. Olóyìnbó fún ọ lówó àdúrà ọ̀tẹ̀ ká tó sanwó àsìkò tí wọ́n sanwó fún ọ ọ̀yà bẹ̀rẹ̀ sí ní tọrọ gbogbo tó ọba fẹ́ pátápátá lórí ìyàwó. Ṣé bàbá ẹ̀mí Ṣìfìyànlò tí mo ṣe ń bá àwọn client mi sọ̀rọ̀ ní ṣé kọ́ máa ṣe tèmi tí mo ṣe ń tẹ̀ báyìí owó tí mi rí gbà ni máa rí gbà kí n máa bá àwọn hush pupito kí n máa bá àwọn bàdóṣà gbogbo wọn Zlatan ìbílẹ̀ kájọ máa wà kájọ máa jókòó pọ̀ ní sà nǹkan tí mo fẹ́ nìyẹn àṣẹ mo dẹ̀ fẹ́ kí n máa náwó lọ́wọ́ kí n máa rí bá ti ṣe kí n máa rọ́nà gbégbá owó tí mi ò rí gbà kí n máa rí gbogbo ẹ̀gbà bẹ́ẹ̀ ni sà. Onírè ti pàwùsí onídòrò mọ́ sì ti pàwùsẹ̀ aláṣú kétépé arọ̀ kétépé awo orí ìlà àṣẹ ńlá ti ń bẹ lẹ́nu ọkà mo tọrọ fún ọ àṣẹ wàrà ti ń bẹ lẹ́nu ìjímẹ̀rẹ̀ èyí ti ń bẹ lẹ́nu olójà àjùtọ́jọ́ bẹ̀rẹ̀ kó gbogbo ń tọ́ ọba ti ń bó ìbùsọ̀ pátápátá lórí fóòmù rẹ gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ ọ́ àṣẹ wà àlọ́ ti dán lọ́wọ́ ọjọ́. AIRI! AIRI, please come out. AIRI, jáde síta sí mi. I am here with the ring. Èèwọ̀ láti bo àpẹẹrẹ sọ gbá igbá fọ́ àpẹẹrẹ ṣàwọ̀ àwòfà àpẹẹrẹ bí ọwọ́ aṣọ pàǹṣà òfúra pàǹṣà ajá ajá òfúra àjájì ọmọ ọba tí òfúra àbàyàn kọ́mọ padà wàá dẹrú
èèwọ̀ ayi Sefiano ọ̀yà ndé mo bá tiẹ̀ lọ odò òdì ikú rèé ayi. yé ó tiẹ̀ jù báyìí lọ ọ̀ ṣàwọ̀ ń bá wọn dọ́gba ọmọwé ọlọ́rẹ̀ ń díje òmùwẹ̀ lódò bínú bá bí mi sí ọ pẹ̀lú tó ṣe yìí ń sì ní kó mi ayé kó gbé ọ lọ. ń tọ́ dánwò ilẹ̀ yẹn dánwò tẹ́yẹ ń sunmí ṣọ̀pọ̀nà dánwò yìí yàgbẹ́ ẹ̀jẹ̀ tọ́ ọba fẹ́ yàgbé ọ̀rẹ́ ọ̀yà mo kà. why torí kí ni. torí kí n la kókóró mú rẹ ni. kémi mo orúkà fún yín kò possible orúkà yìí orúkà àìrí ni àìrí ló ní kí n mú wá oúnjẹ ni mo máa mú fún I won't give it to you never. a jẹ́ pé ìwọ àtàìrí ẹ̀ fẹ́ ríra yín nù ẹlẹ́ẹ̀kejì ọ̀yà mú fún mi. no láíláí mi ò lè múlẹ̀ láíláí ẹ ṣe ṣe kó sí ọ̀dà nù ọ̀pàpà kó pa ọ́ lóhùn dà ẹ̀mú mú kó mú ọ níyè mi ọkọ fún mi àní ìjẹun dájà ń ju mú fún mi àní ìjẹun dájà mú fún mi ẹ gbà mí ta ni ọ eégún lé ní ọ ní tàbó ṣà ọjà àyámọ̀ kú ọ àpè ọ níjọ kí ni tọkọ kan bó mú rẹ ń bẹ ntí ọyún kan lọ yọnu sí bàbá bá ń gbórúkọ òjò ìpàdé. èmi là rí. ibà ti rí abáyé òjò tó jí ọ̀rọ̀ àtọjú bá fojú rí ìjọ náà lẹwà ojú bàjẹ́ o mọ̀jẹ̀ nǹkan kó wọ́n ní kó mú fún mi. ọmọdé lò ọfẹ kàbù ọfẹ kun àbùkù mo fẹ́ dá ọmọ bómi lẹ́kánná kí n bá ọ dá mo ní mo fẹ́ dá ọmọ dáadáa mo kà í fún mi ń tọkàn mi níbà. tí n bá bí mi sí ẹ ò ní lọ́jọ́ mẹ́ta lórí lẹ́yìn Tẹ́niọlá mo fẹ́ mọ ìdí ìṣòro ayé ẹ wà á lọ bá bàbá ẹ sí wà á lọ bèrè lọ́wọ́ ẹ pé ohun tó rọ̀ mọ́ ríǹgì wà á lọ bèrè lọ́wọ́ ẹ nígbà yẹn ló máa rí solution sí problem ayé. AIRI. Agbari dari. Ẹ ti tẹ́ káàrí múrí ìgbì lọ. Kí ló kọ tiẹ̀ láti lọ rè múrí ìgbì? Nǹkan mọ̀ ṣe mí o. AIRI. Nǹkan mọ̀ ṣe mí o. Mo ní akíkanjú ọkùnrin ogun AIRI. Àkúnlẹ̀yàn làdáyébá adélé ayé tó kan gbogbo wa. wọ́n ṣe ìjà yìí béèyàn bá ṣe òdòdó o mọ́rù lògùn ẹrù tọ́ba àlùbárù èmi kìíní yìí mo wí bẹ́ẹ̀ fún ọrùn ṣíwò èṣù ti fẹ́ mọ́ jẹ àbí ṣọ̀gbọ́n ìjòlì àforógbó dùgbẹ̀dùgbẹ̀ ń mì lókè tọ́ba ẹ lè jábọ́ yóò tàbára lé yóò sì tàbára fún ìṣẹ̀lẹ̀ ìgbàlá rí tẹ̀sán fún wa ṣé ọmọ pé mi ọ̀nà bíi ti ẹni ẹ pè ní bí mo ṣe pè mo pè lóòótọ́. ọ̀dà ṣé nígbà tẹ pé ṣé ó rìn kìí ti kọ́ lọ́dún. kò lè lọ kò sí abúlé wa ni mo wà lánàá abúlé wa yẹn kẹrẹ téèyàn bá ti débẹ̀ báyìí fóònù kì í lọ kò sí nẹ́tíwọ̀kì ń bẹ̀ so tí n bá rí definitely máa call you back àbí ṣé kò ṣáà sí ìṣòro bàbá. ìṣòro ń bẹ nǹkan ń bẹ àpẹẹrẹ kan mo sọ mi nígbà tí n fi rápẹrẹ yìí dáadáa ọmọ tí òkà ti ń bẹ lọ́wọ́ nígbà. ṣé ọmọ mi ìràwọ̀. ìràwọ̀ kọ́ ọ̀sán gangan ni ṣó pé méjì lọ́wọ́ rẹ̀. kí ni wọn náà sọ wọn náà ọmọ ẹ tó ní sọmọ ìràwọ̀ ṣó bímọ méjì ni. ọ̀ká wà lọ́wọ́ ẹ̀ mo sì rí lọ́wọ́ ẹ̀ láàárọ̀ yìí. ìjọ kìíní àná ń gbà débi ayé. ẹ̀yin méjèèjì ń ṣera yín ẹrù bẹ́ẹ̀ ṣe ẹ dákun ìfúnwo gan ní bẹ nínú òròmọdì táwọn di òkè òkè ṣé ẹ mọ̀ pé níjọ́ kìíní àná tẹ́ ẹ súré tètè wáyà yìí tẹ́ ẹ ní kú lé yín káàkiri
mo bí yín mo ní kí lẹ ṣe ẹlẹ́ẹ̀ṣẹ̀ nǹkan kan ẹ̀yin ò ṣe nǹkan kan èmi ti ṣèwádìí tèmi fínífíní àwọn ọrùn mọ̀lẹ́ sì fi yé mi wípé ẹni tẹ́ ẹ lù ní jìbìtì. lọ́ọ̀yà ẹni tó ń sọ tí ò wọnú etí mi ó fẹ́ kọ́ experience fún mi kó jẹ́ kó yé mi jẹ́ kọ́rọ̀ ẹ yé mi náà. chief òun mọ̀ ní kẹjẹ́ ká kó lọ́fíìsì nǹkan wá sí ibẹ̀ sẹ́ni gbogbo tí mo ṣe ní courtroom the other time mo kàn ń ṣiṣẹ́ mi ni o because you see these people tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ní concrete evidence against them fine ẹ kó yẹn fún wọn tòótọ́ and àwọn kankan mi wà but mi mọ̀ ṣe lè rántí bẹ́ẹ̀ ṣe fún wọn bóyá via transfer and some other things like that. lọ́ọ̀yà ẹ jọ̀ọ́ má bínú ṣé òun dáàtú pé mi ò fún ọ lónìí àbíbáwò torí gbogbo tó ń bí mi pé bóyá transaction kìíní ṣé wọn ṣé wọn lè mi ò fún ọ lówó ni. èmi ò tiẹ̀ rẹ̀ bọ́ sáwọn kan fún ọ lówó wọ́n bá $200 million láti jọ ṣe fi ṣètì papọ̀ bẹ́ẹ̀ sọ sọ pé transaction kìíní kan kì í sótún ní ìdí pé èmi ti finú wẹ́nú pé adé níyì o adésànyà ọmọ mi ni wọn ò lè dà mí so mọ́ bá mi sọ pé bóyá kìíní kan sẹ́ẹ̀rì rẹ̀ rántí kíní rántí pé mo fọ́ lọ́wọ́ ìgbàwo. chief yes. sẹ́rí mi ò ní tán yìí ṣé àwọn kò ṣe tèmi mi ìdẹ̀rẹ̀ ṣe ń bá yín ṣiṣẹ́ ṣùgbọ́n case tó wà ńlẹ̀ yìí case tó nágbára ni see it's against the ethics of my profession to tell you to withdraw anyway but all the same bí kíní ṣe ń lọ yìí náà àwọn pípì àwọn àlebí tí wọn. listen pé kí n withdraw bí mi ò tiẹ̀ gbọ́ withdraw àbí tó kí n withdraw case àbí jọ̀ọ́ ká okay accepted mo withdraw owó mi ń kọ́ tàbí ṣé wọ́n á fún ló padà báwo. ṣẹ̀rí tá a bá ń bá a lọ bó ṣe ń lọ yìí ẹ̀ sì máa náwó sí i ó yẹ kí n sọ fún mi pé kẹjẹ ká máa lọ let's go to the court let's just do it let's do this let's do that but kò lè ṣiṣẹ́ I am your personal lawyer ṣe ti gbọ́ chief ẹ wo bá ṣe lè ṣe nìyẹn o iṣẹ́ mi ni mo mọ̀ nǹkan tí mo sọ mi lè tàn yín. lọ́ọ̀yà ó sọ fún mi wípé owó mi yẹ mi ò lè gbà bí no mo kàn béèrè pé mi ò lérò ẹ̀gbà má bí má wọ̀rí ó ti yé mi you can go. Chief. Yes, you can go. You can go. All right. I should go. Chief, in case the barrier to need any evidence. Lawyer. If evidence yes, ile. Èmi á yanjú ara mi. You can go. All right. I should go. Adéníyì. Adésànyà. Lójú yín sin ẹrù pé bóyá wise. Ẹ ti gbá mi nìyẹn èmi wá sọ fún pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà yẹn ni pé mi ò ní gba owó mi lọ́wọ́ yín kí n má gbà láyè má gbà lọ́rùn ẹ wá mọ̀ pé ajúra wa lọ jàkadì kan ok. ìráyè mi lóde báyìí Yorùbá bọ̀ wọ́n pòwe wọ́n ní kàkà kọ́ mú lórí tí kò tó mọ̀nàmọ́ná àtàwọn náà mọ̀lẹ́ fún mọ̀nàmọ́ná kankan ọ̀tán lẹ̀ mọ́lẹ̀ ti fi mi báyọ̀ èmi tí mo ti ń fún yẹn tẹ́lẹ̀ wá dẹni tí wọ́n ń fún Adésànyà àtàdéníyì àmọ́ o kàkà kíkú mọ́ jẹ́ ti ṣe ni wọ́n fi ṣàwàdà nù. Èmi Adéníyì ọ̀rẹ́ Adésànyà ìtẹ́ balẹ̀ ayé mi léèrè ẹ ti gbẹ̀gùn lé o kéèké wá ti lè máa jẹ́ kó yé ń pé ọmọ olóòsà lè mi ọmọ mọ́lẹ̀ lè mi ẹgbá èmi ìwọ àti Adéníyì àti Adésànyà ẹjọ pàdé àkọ́kọ́ $200 million ayé náà lẹ́wà o rábàràbà rédèrèdè lóṣojú yín owó ẹ̀ nírí ná àtọmọdọ́mọ o àti nàìjíríà yín ẹ̀ sòsì fún mi ìrẹsì tẹ́wàá lè mẹ́rin kúgbú wáyé ọmọ ọ̀rá ìyọ̀tẹ̀ Adéníyì ọ̀dọ̀ Adésànyà ẹgbìmọ̀ papọ̀ iṣẹ́ àárọ̀ mi tí mo fàárọ̀ kó jọ tí mo jìyà lé lórí ẹrù pé ẹ lè gbá mi ẹ ti gbá mi lójú ara yín o ẹ ti gba $200 million lọ́wọ́ mi báyìí èmi tó yẹ pé tẹ́lẹ̀ báyìí máa ń fún yàn lówó ṣeré ni mo wá dẹ́n tí wọ́n fún ẹgbẹ́ ẹgbà bàbá ẹ má lè jẹ mi èmi á fẹ́ jẹ́ kó yẹ pé kàkà kílẹ̀ kú ilé ọ̀sà ni
kéèyàn bá kú ọba sí rí àmọ́ ìfúnra yín olúbígi lọ́kọ́ jáwé o ọ̀sẹ̀ ìbígi lọ́kọ́ wá gbò àtolúbígi àtọ̀sẹ̀ ìbígi wọ́n pa lẹ́yìn lẹ́nu báyìí rábàràbà lédè lẹ́sẹ̀ tẹ́ ẹ̀ dojú alẹ́ yín owó tẹ́ ẹ lẹ́ẹ̀gbà yẹn ní gbádùn ayé láti lò ó ikú tèmi lẹ́fẹ́ rí yìí o ikú tí ó pa ẹ̀yìn jàlá dára báyìí ni ẹ wá máa gbọ́ mi ẹ̀yìn àgbàre ọ̀sẹ̀ dúdú àgbàre lọ o àpèkú sọ̀rọ̀ kú bó ti gbìyànjú ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń dé yìí náà dáa ẹ wá wò mí dáadáa ìyá bá dé náà dáa ó fún àlejò ẹ̀yìn àgbàre ó dàjú dúdú àgbàre lọ èmi wà jẹ́ kí ẹ mọ̀ pé kò sí tí ọ̀pọ̀ àgbà táwọn ìgbà pọ̀ lórí ẹ̀ ń bẹ̀ tèmi yẹn bá lọ́rùn jí mi kó tó papọ̀ lórí àgbà tèmi wà lọ́rùn jí báyìí. Adéníyì Adésọyà ikú tí báyìí jalajala báyìí ní òrì yàmọ̀yàmọ̀ ní òrì o. Adéníyì ilé òkú ilé ọ̀sán ẹ̀yìn àgbàre ọ̀sán tó bí àgbàre lọ. Gbogbo orúkọ ti kú. Ṣẹ́rí ó tó wá di wípé pòkòṣó ó ti gégùn ó ní kú tí ń lẹ́yìn méjèèjì kiri àfi tó bá gbẹ̀mí kíni kí n pàgà. dádì níbi tá a dé yìí wọ́n ní òkú òun fara pamọ́ fẹ́ni tó máa wẹ̀ ó tọ́ la lùyàn ń jìbìtì àlù ń jìbìtì ìṣẹ́rí lẹ́yìn yẹn àwa gan fetí ara wa gbọ́ pé jìbìtì tá a lù ú nígbà tí ọ̀rọ̀ náà àbáyọ ọmọ ló mú kó pokùnso gbọ̀tàwọ̀ wà mọ̀ pé òun ló wà nídìí ọ̀rọ̀ kéèyàn máa lálàákú àmọ́. ó sì ti já bẹ́ẹ̀ ó ti já bẹ́ẹ̀ ni. ẹ jọ sá ẹ jọ ó ti wá ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kí ni ọ̀nà àbáyọ sá nítorí pé ọ̀rẹ́ mi yìí ò fẹ́ kú. yes èmi ò fẹ́ kú bóyá òun ti fẹ́ kú mi. ó sì fẹ́ kú. ọjà mi ò fẹ́ kú. ọ̀nà àbáyọ mi tẹ́ ẹ bá ti lè ṣe why not ẹ máa ṣe. ọmọ mélòó ni wò. ọmọ méjì obìnrin dẹ̀ làwọn méjèèjì. ti dàgbà mélòó ni. ẹyọ kan ni. ẹyọ péré ló. ẹyọ kan ni. àwọn méjèèjì lọ́nà àbáyọ ṣìkú ti lé yín káàkiri á fi wọ́n díẹ̀ níyìn ni. káwọn ọmọ wa tọ́jú òbí rọrùn àná ọmọ. ẹyẹ lè jẹ sá. ẹ yára yìí lọ àwọn méjèèjì ò ní kú kódà wọn mọ̀ bẹ́ẹ̀ láyé wọn ò sì mọ̀ bẹ́ẹ̀ láyé. ṣáwọ́rá kọ bíi ti obìnrin torí mò ń wò lọ́wọ́ báyìí ọmọ tó rẹwà dáadáa. bó ti wá rẹwà o kò sọ́kùnrin kankan tí ò fi ṣàdéhùn. kò sọ́kùnrin kankan tí ò gbé lé balabala tí ọmọ bàgì tí ọmọ daṣọ òjò. ìyẹn lè sá. ìyẹn lè sá. ó lè. ṣọ́ra kọ bíi ti ọkùnrin kò ní jára yìí kò ní jẹ́. ó ṣe ọwọ́ apawọ́pọ̀ bí ìgbà tó ń bẹ ṣọ́ọ̀ṣì. àti tẹ̀lé mi lè. àti tẹ̀lé mi lè. ẹ wo ẹ̀yin méjèèjì òkà kan wà tí ń fi ràn yín lọ́wọ́ tí n bá parí iṣẹ́ yìí tán sáré òkà yìí ọmọ tiẹ̀ tọ́jà kò ní ẹ kì í bọ̀ lọ́ba tán. òrùka àwa fi sí ọwọ́ ọmọ tiẹ̀. bẹ́ẹ̀ ìyẹn máa dúró bíi gbẹ́kúdè fáwa. bẹ́ẹ̀ ni ló sùn ẹ̀mí ẹ̀yin méjèèjì. èyí tí wọ́n tún fẹ́ bí yín ni ṣé yàtọ̀ sí yẹn pé ọmọbìnrin tọ̀dọ̀ mi kò ní rọ́kùnrin kò ní lórí ọkùnrin ọmọ tiẹ̀ kò ní jára yìí kò ní lórí ọ̀run ṣé nǹkan kan tó ní ṣe anybody. kò sí nǹkan ẹ mọ bá mi wo yìí lọ. ọ̀rọ̀ tí a ṣe dá
jẹ́ agbọ́rọ̀ ọ̀dàrẹ̀ ṣó fẹ́ kú ni ṣó fẹ́ fi gbádùn owó ẹ̀ o fẹ́ gbádùn àwọn ní kò jù bẹ́ẹ̀ lọ ṣéyìn náà dá tó. ọ̀nà àbáyọ ti wà ẹ mọ jẹ ayé yín lọ ẹ wò ẹ mọ rílé tí n bá ti parí iṣẹ́ ń pè yín ẹ wá lọ. o sọ fún mi pé o yè rí ríǹgì yẹn lọ́wọ́ ọmọ yẹn. mo rí láàárọ̀ yìí. àní pàǹdà ni kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ tètè lọ kí ọmọ tí ẹ lọ́kọ̀ dá padà fún. ọ̀rà bàbá ẹni sọ̀rọ̀ òrùka tó wà lọ́wọ́ ìràwọ̀ ọmọ yẹn Tẹ́niọlá ọmọ mi ti gbà lọ́wọ́ ẹ̀ ṣé òun tẹ ṣàfẹ́ ni pé ká gba òrùka yẹn padà lọ́wọ́ Tẹ́niọlá ká gbé fúnra wọ̀ padà. ẹ wo ẹ gbọ́ mi dáadáa ọjọ́ méjì péré mi fún òkú báyìí lẹ́lẹ́ ẹ ṣòwò àbí òkú bíi ti báwo. ṣe bọ́jọ̀ kàn yín ni. ìyá ò lè. àbí ọ̀rọ̀ bí yẹn lè nà. ilé náà ni ọ̀ká ṣì wà. ẹ ṣe dájú. àkúlẹ̀yọ̀ làdáyébá adélé ayé tó ojú kan gbogbo wa. báwo ni ọ̀rẹ́ mi. kí ló ń ṣẹlẹ̀ gbogbo kí ló ń ṣẹlẹ̀ nínú bí náà I don't understand. ó dẹ̀ sọ fọ́mọ ẹ kó dání ìdí ọmọ mi padà náà. mi ò mọ tó ṣẹlẹ̀ sí ọmọdé yìí àtàná ni mo ti ń pe nọ́mbà Tẹ́niọlá lóòótọ́ fóònù ẹ̀ rìn ó píkẹ̀. kò ṣe ní píkẹ̀ tí ó bá píkẹ̀ ẹ̀ẹ́dẹ́ ló ti pè tí ó bá píkẹ̀ ṣé kò ní pẹ́ padà ni. ó yẹ kó pè mí but one thing is this èèyàn ń bínú lẹ̀dẹ̀ ni tẹ́lẹ̀ bá ti o àmọ́ tó ṣẹlẹ̀ ọlọ́run jẹ́ ká burú ṣẹlẹ̀ o àbúrò ò ní kàn mí kò ní kàn wọ́n kò ní kàn gbogbo wa àyè mi gan ń jábí mi ò ṣe tí ì rí ọmọ yẹn kó pè mí padà mi mọ tó ṣẹlẹ̀ sí so but máa make sure pé mo kẹ́ tẹ̀lé ní àtọ́kọ̀ ó lè máa darí ìyẹn padà. jẹ́ kó dá padà láì náà bá mi sọ fún èṣù máa ṣẹlẹ̀ o. èṣù ò lè ṣẹlẹ̀ ṣé bíbí náà understand mo mọ̀ tún mọ̀ rí mo mọ̀ kó láti dá padà ọ̀rẹ́ mi wá mo mọ̀ náà ṣe tó jọ fẹ́ àfẹ́tà méjèèjì ṣé bí mo mọ implication ẹ̀ so ní sùúrù náà ní sùúrù máa ń láti wá kàn. ọmọ títí ẹni ó lè máa fẹ́ jù wọn tó bá dẹ̀ máa fẹ́ jẹ o lè gba kámú kí àwọn kan máa dẹgbó sálà ní o ẹjọ ẹ má bàyé mi jẹ bá mi sọ fọmọ ẹ tí ò bá dá padà lẹ́yìn nǹkan mi máa ṣẹlẹ̀ o. ṣe é ṣe sùúrù nǹkan mi máa ṣẹlẹ̀ o. ní sùúrù. láti òkè nínú wa tí mò ń pariwo ẹ̀yìn àtọ̀rẹ́ yín kí ló ṣẹlẹ̀. kò sí problem kankan lábẹ́ máa lọ kàwé ẹ̀ mẹ́fẹ́. nǹkan ọba péyàn sí ni ó ń dá sí ìyẹn ò kàn ẹ́. ẹ ń para wọn nítorí owó wọn ń para wọn nítorí ọ̀la màálù ọmọ òun fi ń ṣẹ́jú wọn ń pa kádàrá náà ọ̀rọ̀ ayé wa dàrí ayé o. And of course kí ló dé tí mò ń pe nọ́mbà ẹ̀ láti bí ìjọ bíi mẹ́ta tó pay call to. I was a little busy, sir, but thank God I'm here. ó dà pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo lọ sí ọ̀dọ̀ ìpàdé mi. Yes, sir. àbí lọ́dọ̀ àwọn ìlànà. Bẹ́ẹ̀ni. ẹ ò rí pé bóyá mistake kan wáyé bóyá o ju nǹkan kan o bọ́ nǹkan kan sílẹ̀ bóyá nígbà tó wá fún pé ó yẹ kó mú by mistake o wá mú tẹlòmíì o fi replace tìyẹ o rò pé tìyẹ. Daddy, ṣó possible kí n lọ sílé onílé kí n wá lọ mú nǹkan tí kò kì í ṣe tèmi. No, don't get me wrong. kì í ṣe pé o mú un tí ò ń ṣe tiẹ̀ ṣé o mọ̀ pé mistakenly mo lè fi glasses sílẹ̀ báyìí kí n máa bọ́rọ̀ lọ kẹ́lòmíì náà fi tiẹ̀ sílẹ̀ at the end of the day kí n wá rò pé tèmi mo fẹ́ mú kí n mú tẹlòmíì. Okay, Dad, mi ò mú nǹkan mi àtọ. bóyá láàárín ìwọ àti ìràwọ̀ ọmọ ẹ̀ bóyá ẹ̀ exchange nǹkan kan somehow ṣá. No. Okay. ẹni tí mò ń sọ yìí bóyá ó lè jẹ́ wrist watch àbí ring
bóyá ẹ fẹ́ bóyá owó tọwọ́ ẹ ní owó tọwọ́ ẹ tó wá fẹ́ ti ring ẹ bọ́wọ́ tó padà tó wá mistake. Daddy, mi ò mú nǹkan ní nǹkan sẹ́ ẹ ti bèrè lọ́mọ sọ pé mi ò mú nǹkan ní nǹkan mi ò mú nǹkan ní nǹkan sí kò ní kan lọ́wọ́ mi. Yes, Daddy. Bóyá kó wá lè yẹ ẹni tí mò ń try láti sọ ni wípé ìgbà tó délé chief ó gba ríǹgì kan lọ́wọ́ ìràwọ̀ ọmọ yìí. Oh, so ibi tí ẹ̀ ń bọ̀rọ̀ lọ látẹ̀ nǹkan nìyẹn. Yes. Ríǹgì tí mo gbà lọ́wọ́ ìràwọ̀ nǹkan ó wà lọ́wọ́ mi. Ó wà lọ́wọ́ ẹ̀? Yes, sir. Very good. My daughter, nǹkan kan ni mo fẹ́ kó ṣe fún mi as quickly as possible. Right now tó bá ṣe ń dìde níbí níṣẹ́ ni kò gbalé ọ̀rẹ́ mi lọ kò dẹ̀ mú ríǹgì yẹn kò dẹ̀ gbélé ìràwọ̀ lọ́wọ́ kò bọ́ sí padà pé ríǹgì tí mo gbà lọ́wọ́ ẹ̀ òun rèé o gbà ló bá tán. Kí n lọ dá ríǹgì yẹn padà lẹ́sẹ̀kẹsẹ̀. Fún àwọ̀ kó máa lọ́n tiẹ̀. Why? Because ríǹgì yẹn ó ń dùn bó ṣe gbà lọ́wọ́ ẹ̀ ó ń dùn wọ́n gan wọn ò wá lè sọ fún ẹ náà fi sọ fún mi. Ẹ wo dájú ẹ mẹ́rin kúrò bẹ́ẹ̀ kò possible. Kí mi lọ dá ríǹgì padà àmì lè dá ríǹgì yẹn padà o láíláíláí mi ò lè dá padà and besides kí ni ti yín pẹ̀lú ọ̀rọ̀ mo gbá ríǹgì mi ò gbá ríǹgì I mean can you give me details ṣé lè sọ reason tẹ́ fi wà concern nípa ríǹgì yìí. Ok kí n tó sọ fún ẹ kí ni reason tí wọ́n ṣe feel pé o ní ẹ̀tọ́ láti gba ríǹgì oníríǹgì lọ́wọ́ oníríǹgì. With due respect sir daddy tí ẹ bá ti sọ nǹkan tó wà ní ẹ̀mí ní dá ríǹgì yẹn. Tó bá jẹ́ èmi ni bàbá ẹ̀ mo fẹ́ kó dá ríǹgì yẹn padà with immediate effect. Ó gbọ́. Àtẹ́jú ẹ̀ lè máa sọ̀rọ̀ báyìí náà kí ṣáyé àtijọ́ la wà yìí ayé òde òní yìí gan kí n fọwọ́ lálẹ́ kan máa sọ máa give instruction máa give order ẹ̀yin náà ẹ̀ mọ bí ríǹgì ṣe wà important sí mi then tẹ́ bá sọ ọ̀kan tó wà ní díẹ̀ mo ní máa sọ fún yín. Mi ò need láti sọ tó wà ní díẹ̀ fún ẹ lọ dá padà. I know that mi ì lè gbé mo lè dá padà I can't. Tẹ́niọlá. Ẹgbọ́n ìṣẹ́jà alẹ́ já ń tẹ̀ sọ̀rọ̀ aláyé ayé ìbàdí. Daddy. Ṣé sí olùgbà mi pé Tẹ́niọlá ọ̀rẹ́ ẹ̀ àárẹ̀ yìí ti ń pọ̀ jù ó ti ń débi ẹ̀mí mi mo fẹ́ kó bá mi bẹ̀ ẹ́ tí n bá fẹ́ survive sickness yìí ọwọ́ Tẹ́niọlá ọmọ mi ló wà láìsí tiẹ̀ àárẹ̀ yìí máa gbẹ̀ mí o bá mi bẹ̀ kó jọ kó má jẹ́ káàárẹ̀ yìí mú mi lọ Tẹ́niọlá please please. Mo ti sọ fún yín pé kẹjẹ kan fly yín out. Bá fly me out tí ò bá sẹ́wọ́ Tẹ́niọlá ń bẹ̀ same thing náà ló máa bọ́ sí bá mi bẹ̀ kó jẹ́ kára mi yá kó má jẹ́ kó báyìí ẹni tí mo ṣe invite ẹni bá mi bá sí. Tẹ́niọlá gbọ́ no daddy ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ I can't daddy I cannot ṣé ó ní nǹkan kan tí daddy ń lò tó yẹ kó fún wọn ni ó yẹ kí ká gbé daddy lọ hospital. Ṣorí wọ ọ̀rọ̀ tó wà lẹ́yìn òní yìí you can't understand I can't me o no you ara láti máa yá my father will be fine. Oh, I can't. Tẹ́niọlá, is there any drugs on low that they get? Oh. America báyìí kó lè yí ṣe yìí ẹ pẹ̀lẹ́.
má dẹrù bà mí. Dájú mo fi pé health inú ẹ̀ ká máa dùn báyìí kò tún sọ̀rọ̀ òrùka àbí tẹ̀yìn ọlọ́dún ká wá bẹ́ẹ̀ ṣe máa wà ókè. Okay, sir. Okay, pẹ̀lẹ́ ẹ wò ẹ jẹ́ kí n sáré lọ bá tẹ́lẹ̀ ẹ dáadáa lòun náà òun náà lè fẹ́ pẹ̀lẹ́. tẹ́lẹ̀ lánàá ní fẹ́ kẹ́ kú báyìí ẹ jẹ́ kí n sáré lọ bá tẹ́lẹ̀. Just hold on. Oh God, AIRI, 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 please just come out. Come out from wherever you are. Come out. AIRI, please just come out. Wá dá ríngì padà fún mi. Wá dá ríngì padà fún mi. My father is sick. Wo èmi ò ní kú omi tó bá jáde o. Mi ò ní kú omi tó bá jáde. Come out and save this situation. AIRI bọ́tà o. AIRI, please. I need this ring. My father is sick. Oh, the jaw. Jẹ́ kí n gba ríngì yìí. Mú fún mi jọ. Ṣáà mú fún mi jọ. Teniola, kí ló ń sọ lẹ́nu ẹ̀? Think twice before you make this decision, please. My father is sick. Just please. Your father is sick. Ṣó fẹ́ kí àwọn wà bó ṣe wà bẹ́ẹ̀ ni? Or you are happy, you are so beautiful, you have everything. Kò sọ́kọ. Teniola, tí má fi lè dá òrùka yẹn padà fún ẹ. Mo fẹ́ kó máa yé ẹ wípé bí àwọn ṣe máa bá kú nìyẹn o. Bí Ọlọ́run ṣe máa bá kú náà ni. Think twice now. Ṣé ara bàbá mi ṣáà máa yá? Ara bàbá ẹ̀ máa yá. Bring it. Teniola, think twice before I give you this ring. Ó fẹ́ òrùka yẹn. Just hurt me. I really know. You know what I do? Ẹ̀bẹ̀ náà ni mo máa ṣe gbogbo kan tí mo ṣe lórí mo ti gbà pé fault mo mọ̀ pé yẹ kó bínú but àwọn Yorùbá máa sọ pé ọmọ àlè lọ ló máa rí tí ò ń bí. Ọmọ tó ń bẹ̀ tí ò kì í gbọ́. Thank you very much. Ó pè mí lọ́wọ́ ẹ̀ náà. Continue. Ṣé rí nǹkan tí mi kàn wò nínú ọ̀rọ̀ yìí wípé mo ti accept pé nǹkan tí mo ṣe wrong láti wá stylishly change ring owó ìrà mi and ṣebí mi tí mo mú ring lọ́nà mo fi padà dé pé kí ìràwọ̀ ó ti ẹ̀ jù ó gba ring yìí padà ó mú fẹ́ẹ̀kọ̀ yẹn wá púpọ̀ original fúnjọ tí ara kò tí mi á lè yá ara jáde tì mí náà. Ìjọ ilé gbọ́ nǹkan tó ń sọ original one tí wọ́n yọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn òun náà mú wá ń sìn that one tó wà lọ yìí that's the fake. Mọ̀dé tó wà ní ẹ̀kú ẹ̀sìn mi fi mi fọ́ Teniola ó wá yọ ríngì wọn ní ìmọ̀ bó ṣe ṣe báwo kò mi lọ́wọ́ fún ìpínlẹ̀ wọ́n mú ríngì tẹ̀lé lọ tó tó wá tó wá dàgbà fún mi jẹ́ kí n sọ fún mi èmi ní fẹ́ Teniola ṣùgbọ́n ṣọlá ríngì tó gbà lọ́wọ́ mi yóò tó ti yọ ní ìwà fẹ́ ti kíkà ní ìfẹ́ kọ́lọ̀ kan ní stadium mọ̀dé mọ̀ kọ́ ní fẹ́ ṣé wọ́n lọ fún ìgbà ìgbéyàwó tó tarí kì í fà kó fún ọmọ
ẹ bá mi sọ fún ìràwọ̀ tó bá gba ríǹgì lọ́wọ́ mi I will get married to him almost immediately. Ara dáàdì mi á yá, ara dáàdì tiẹ̀ náà máa yá. A dẹ̀ máa get married, a máa gbé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Ìyẹn tún ń kọ́. But what about that? Wọ́n máa fẹ́ yín. Ṣé o ṣe pọ̀ tán? Wọ́n máa fẹ́ yín. Sọ́kọ́ náà. Ìyá fọkún fúnra. Fọkún fúnra. Wọ́n máa fẹ́ That is not to see. Ara dáàdì tiẹ̀ náà máa yá. Wọ́n á dẹ̀ tún marry ẹ̀ máa fẹ́ ẹ̀ á ní wọ́n máa gbé like husband and wife. Tẹ́kọ̀lá, ó sọ pé kó tó sọ tọ̀tọ̀ rẹ̀. Torí mi trust for them. Láfẹ́. Yes. Ó tẹ́ ẹ̀rọ mi fẹ́ mi. Tó bá fẹ́ mi, mo fẹ́ mi. Ẹni ò fẹ́ rí kìí mọ́. Ibo tí ẹlẹ́jú rí ní sí. Daddy, èmi ní sá wọ́n lẹ́ ń pè mí sá. Daddy, wọ́n lẹ́ ń pè mí. Daddy, 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 hey, Daddy ò mà sọ̀rọ̀ Daddy, hey, ẹ gbà mí, Daddy, Daddy ti kú, Daddy ti kú, ẹ gbà mí o, ta ló wà lé o. Ibi tó káṣọ lọ tó tẹ̀ ti gbowó. Rárá màmí tí gbà máa wọ́n sọ pé àwọn máa pè yín. Irú ọ̀rọ̀ wo ni? Mo sọ pé kó tó bá ti káṣọ síbẹ̀. Wọ́n dánmọdé náà fi ṣòògùn ojú náà sọ. Mo tún fi ẹ́ṣọ̀dọ̀ òtún wúlò. Mo ní tó bá ti káṣọ débẹ̀, èmi ni mo rán ẹjẹ́ tó bá ti káṣọ débẹ̀ kò gbowó ni. Lọ́wọ́lọ́wọ́ fi jàre. Torí ẹ̀ ní ìṣe ni mo ṣe ní kó wù gbàṣọ. Hello. Hello. Àǹtí Làbákẹ́. Níkẹ́ ló ń sọ̀rọ̀. Níkẹ́, ẹ báwo ni? Dádì ti kú, mo ti ń pa àǹtí Tẹ́ni látàárọ̀. Dádì ti báwo ijó báwo ló ṣẹlẹ̀? Nọ́mbà wọn ò lọ. Mi ti wá wọn lọ sí gbogbo ibì kan, mi ì rí wọn. Okay. Dádì ta ló kú? Dádì Tẹ́niọlá ni. Dádì Tẹ́niọlá kú. Ṣé òun ló pè fún yìí? Òun ló pè mí fún àbúrò ẹ̀ ló pè mí. Ibo ni Tẹ́niọlá wà kó ìsìnkú? Ṣé dádì ẹ̀ sì kìí? Wọ́n sì kì díẹ̀. Dádì ẹ̀ kú tó tún gbẹ́kẹ̀lé. Ọmọ yìí ti dánmọ̀ òkú báyìí. Gbogbo ló wá wà báyìí. Mami, ó náà ti pe nọ́mbà títí kò lọ. Òun náà fi pè mí bóyá. Kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ jọ? Ọgbẹ́ dání là kọ́ dání ọ̀gbọ̀n kan, ọgbẹ́ dání mo wí bẹ̀ dání kò mí o, dání ti kú o. Wọ́n ṣe wọlé tó padà náà. Dádì ti kú. Dádì ti kú ọjọ́ ìmú. Dádì ti kú. Dádì ti kú. Báwo dádì ti kú.
Daddy tó pa wọ́n stand up to wọn sọ fún mi. Kí ló wá lè pa ṣe? Èmi náà mọ̀ kò yé mi o. Kí ló pa máa yẹ? Kí ló wá lè pa máa yẹ? Mo dẹ̀ ti pe nọ́mbà 10 ò lọ. Ẹ jẹ́ tún try nọ́mbà ẹ̀. Mo ti rìn. Mo bọ̀. Hello? Tẹ́ni ibo ló wà? Tẹ́ni ó ti ṣẹlẹ̀ o, Daddy ti kú. Daddy ti kú. My father is dead. No. Are you sure of what you are saying? Daddy mi ti kú. Daddy tó náà ti kú. Bọ́dé, tọ́lọ́ fẹ́ kúrò yìí. Bí ẹ méjì ti kúrò lọ́wọ́ kẹta. Daddy ti kú. Kára ẹ má farapamọ́ jẹ mí níyà kó gbọ́n ayé mi má farapamọ́ jẹ mí níyà Babe, ṣé o lọ wá kọ́kọ́ mẹ́ràn? Ó ṣàmọ́ condition tí mo wà. Olú tí kọ́kọ́ fẹ́ tọwọ́ bọ̀. Tẹ̀yìnlá. So condition mi ni kò máa jẹran. Ṣàfún mi drink. Okay. Yeah, now. Thank you. Oh, Japan. Yours is 1.5. Mine is 2. Gbogbo àṣà ẹran. Anyway. Hey, boy. Hey, she want baby. Yeah, I'm in a meeting with our white men here. Our white guys? Yes. You've grown up. You can handle it. Madam, what's the desperate? Yes, I can handle it. But remember, you are the main engine of this company, and you are back now. So, but you are doing fine. I became a soldier. I need to hear me because you and be a member of our better meeting on the. I will go. Don't let you show the metal one day. Twins in the That's interesting. Okay, no, Jackie Paya is ready. Man, expect me 2 hours time. What? You understand? So 2 hours. See you. So look forward to seeing you. Bye. Baby, I'm so happy. We thank God. Oh, bless God. I love you so much. So give me very sherry. Yeah, me get me. Mo ko fẹ́ràn ṣeré. Ori. AIRI. You want it, Joe? AIRI ni ẹjọ́. I've been cheated. What? By who? Mommy. That's good, my dad. Mom gave me 1,500. And she gave me 1,500. Wow. And she gave me 1,000. What? Okay, fine. When she comes back, we're going to settle it. Are you cool with her? Yes. Can go with your food. Thank you, sir. Daddy, what's the meaning of the hour? What's the novel? I don't know. What about you? Star. Wow! I'm gonna give you 2,000 naira. Yes! Nothing for you. Èmi ẹni àbáta káfíńrà àtùpà. Mo wá di àjítọ́nà wò. Mo mà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èmi tí mo rí rádaràda tẹ́lẹ̀. Tí nǹkan kan ò tiẹ̀ fẹ́ ní nǹkan bá ṣe. Mo máa dẹni tó ń kẹ́. Ó ṣe Ọlọ́run. Ìdòwú. Táyé. Kẹ́hìndé. Ó tún wá fún mi níyàwó gidi. Ilé mi á kún fún ayọ̀, àlàáfíà àti ìdùnnú. Ọlọ́run máa ṣe o.
mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Ká ẹ má farapamọ́ jẹ mí.